àwa wo àwọn tí ó sọ̀rọ̀ nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ àwọn mẹ́rin ni mo rí fọ́nrán tí wọ́n gbé jáde tí mo wá rí pé ọ̀rọ̀ tẹ́nìkọ̀ọ̀kan wọn sọ kò wọ́ọ̀tì káwọn kí á tiẹ̀ pé kankan láàfáà nínú àwọn eléyìí kò wọ́ọ̀tì ká pe ẹnìkankan láàfáà pé àáfáà lélẹ́yìí àáfáà onímọ̀ lélẹ́yìí ká tó sọ pé àwọn àyẹn nìkan ní mufti tí ó wà jáde tẹ́ pé Sheikh Ibrahim ní ọmọ wa ta òkú ọ̀rọ̀ sí ká tó pe ẹ ní mufti ìlú kan àbí ká tó pè ọ́ ní mufti gbogbo ilẹ̀ Yorùbá àbí ká tó pè ọ́ ní mufti Ìlọrin àbí ká tó pè ọ́ ní mufti ibikíbi o gbọ́dọ̀ mọ ìtàn lójú àmì o gbọ́dọ̀ mọ jurisprudence lójú àmì Kùránì tó gbé dání tí wọ́n fẹ́ pè ọ́ mufti lé tí wọ́n fẹ́ kọ́ ọmọ ṣe fatuwa lórí ẹ̀ o gbọ́dọ̀ yé ọ dáadáa àwọn tí wọ́n ti ṣe lọ o gbọ́dọ̀ mọ̀ wọ́n dáadáa nínú ilé lóde àti lẹ́yìn odi mufti ilẹ̀ Yorùbá tí wọ́n ń wí yìí mufti mùsùlùmí ilẹ̀ Yorùbá tí wọ́n ń wí yìí kìí ṣe mufti Agége nìkan kìí ṣe mufti mọ́ríkàsì nìkan tí wọ́n bá fi ọjẹ́ kódà tó jẹ́ pé wọ́n lọ handpick ẹ lágége náà wọ́n fi ẹjẹ́ ni èé ṣe mufti Agége nìkan mufti gbogbo Yorùbá lẹ gbogbo àáfàá lẹ Yorùbá ni Kọ̀dìríyà ni Tìjàníyà ni Ìkìlàsíyà ni Alùsùnnà ni gbogbo àwọn tó bá ń pé àwọn jẹ́ ìjọ Islam Ansarudeen Nawairudeen gbogbo wọn pátápátá tá àyọ ẹnìkan kan lẹ̀ tí wọ́n bá fi sọ pé mufti gbogbo ilẹ̀ Yorùbá interest gbogbo wọn o gbọ́dọ̀ defend ẹ̀ nínú Islam o gbọ́dọ̀ ní ọpọlọ tó fi gbọ́rọ̀ kalẹ̀ nínú Islam o gbọ́dọ̀ mọ gbólóhùn tó sọ jáde nínú Islam bó o lè ẹni tí wọ́n bá fẹsẹ̀ mọ̀ pé ẹni tí wọ́n bá lọ handpick tí wọ́n lọ yàn ní tí èsì pé nínú kọ́mítì ni wọ́n ti yàn jáde pé kọ́ máa ṣe kínní kàtìkàtì ní ọmọ sí dandan ní ọmọ sọ ìyún la fi wá rí wípé ní táwọn èèyàn bá ń takọ̀ pé mufti ni ọ́ tí wọ́n bá ń takọ̀ pé o ní mímọ̀ tí wọ́n bá ń takọ̀ pé o ní ipò ó yẹ kó o fi mọ̀ rẹ kó o fi ṣó pé ipò tí wọ́n gbé ọ sí owó ọ̀tí ẹ̀ lóòótọ́ orí mufti yẹn ni màá ti bẹ̀rẹ̀ ó sì yẹ káwọn ará ilẹ̀ Yorùbá àwọn àfáà ilẹ̀ Yorùbá ó yẹ kí wọ́n ṣàkíyèsí ẹ má jẹ́ wọn ó pe mufti kan mọ́ yín tí ó kó dọ̀tí bá yín ẹ má jẹ́ wọn ó pe mufti kan mọ́ yín tí ò ní làákàyè ẹ má jẹ́ wọn ó pe mufti kan mọ́ yín tó jẹ́ wípé ní ìmọ̀ rẹ̀ ọlọ́pọlọ kínkínní báyìí ni kò ní làákàyè rárá àtọ̀ kí ló fà mí sọ bẹ́ẹ̀ Mọ̀lánà Sheikh Adam Abdullahi lórí ọ̀tako Sheikh Ibrahim rí ó tún recognize wọn ni ẹ̀yin èsè tẹ̀lé gìgísẹ̀ bàbá yín torí pé ẹ fẹ́ ló kọ àbí torí pé kíni àbùkù lẹ́ẹ̀kan sẹ́mọ̀ pé a máa padà sọ̀rọ̀ míì tí ó máa bá yín wí ìkànnì tẹ́lifíyà tí wọ́n ń ṣe ìwọ ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ Kùránì yìí tẹ́ láwọn kan ṣe pé ó sígbà tá à ní sọ̀rọ̀ á sọ̀rọ̀ wọ́n ní à ń ṣe conference kan jò ní Lágége inú conference yẹn mo wá rí àwọn oríṣiríṣi nǹkan táwọn èèyàn sọ láwọn tó sọ̀rọ̀ ń bẹ̀ mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ojú dúdú wọn ó débi wípé ní ẹ ti mọ̀ páwọn eléyìí ò fẹ́ ní lọ síwájú ní Islam wọn àti kí ni wọn tún wá dúró lójú kan wọn ń rẹ̀yìn sí ni wọn àti lè ní nǹkan tí wọn ò ní value tí wọn ò fi kún Islam èyí tí ó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ jáde lẹ́nu wọ́n ní sọ̀rọ̀ ẹnu rẹ̀ jáde ká lè mọ̀rú èèyàn tó jẹ́ nígbò bá sọ̀rọ̀ jáde lámọ̀rú èèyàn tó jẹ́ kéwú kọ́ kó kéwú òun kọ́ ni Islam ní tí ń jẹ́ Islam ó ní kó gbọ́ Ọlọ́run ọba gbọ́ kó má ṣe ṣíríkù pẹ̀lú ẹ̀ kó sì dá Ọlọ́run ọba yẹn mọ̀ dójú àmì a rí àfáà kan nínú àwọn tó sọ̀rọ̀ níbi kọ́nfẹ́rẹ́nsì tó yẹ kọ́nfẹ́rẹ́nsì tá ń pè ní kọ́nfẹ́rẹ́nsì níbi tẹ́ ti sọ tó bá kàn yín nǹkan tó ṣàǹfààní fún yín nínú ilé kéwú yín ní tó ṣàǹfààní fún ẹni tó jẹ́ mùdírù yín nínú ilé kéwú yín ní tó ṣàǹfààní fáwọn ọmọ kéwú tí ń bọ̀ lẹ́yìn ní tó ṣàǹfààní fún ilé kéwú yín tẹ́fì ní tẹ̀ lọ síwájú kí lẹ̀ ti ń ṣe bọ̀ níbo lẹ bá dé kí ni tẹ́ tún ṣe tí ilé kéwú tún fi ní lọ síwájú sí tẹ́ẹ̀fì ní dúró fojú kan tẹ́ẹ̀fì ní wà lójú kan tẹ́ẹ̀fì ní máa fi ojú dúdú lògbà tẹ́ẹ̀fì ní turn out àwọn ọmọ tí ó yàtọ̀ gígboro tẹ́ẹ̀fì ní turn out àwọn ọmọ tí ó yàtọ̀ gígboro ẹ wá lẹ gbé conference kalẹ̀ conference tẹ́ wá gbé kalẹ̀ ẹ rìfáà sí báwọn kan ṣe ń ṣe tó fi bu ìkún wọn láwùjọ kí ni wọ́n ṣe tó dáa kí ni tá a fi kún tí wọ́n ṣe tó dáa tó fi ní ìlọsíwájú bàbá tó dálé kí ó kalẹ̀ Lágége ní mọ́ríkàsì wa náà kí ni iṣẹ́ tó ti ṣe ń bolú bá dé kí ni ìtẹ̀síwájú tá a fẹ́ ṣe ẹ̀sìn yẹn mọ́ àfàtàkù ibi tẹ́ dúró sí nìyẹn pé ìlọsíwájú ò lè bá àwùjọ kan àfi kó jẹ́ pé àwọn ará àwùjọ yẹn wọ́n bá wo kí là á ti ń bá bọ̀ kí là á tún fi kún tí ó fi tẹ̀síwájú sí i àwọn ọmọ kí ó tà ń turn out ẹ lọ wo feedback ọ̀pọ̀lọpọ̀ wọn ǹjẹ́ wọ́n ń ṣe tí wọ́n wá kọ́ níbí àwọn àáfàá gan fúnra wa ǹjẹ́ àtẹ̀lé ń tá wa kọ́ níbí ǹjẹ́ àtẹ̀lé ẹ̀kọ́ tá a ti kọ́ jáde níbí àwa wo àwọn tí ó sọ̀rọ̀ nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ àwọn mẹ́rin ni mo rí fọ́nrán tí wọ́n gbé jáde tí mo wá rí pé ọ̀rọ̀ tẹ́nìkọ̀ọ̀kan wọn sọ
kọ̀ wọ́ọ̀tì káwọn kí á tiẹ̀ pé kankan láàfà nú àwọn eléyìí kọ̀ wọ́ọ̀tì ká pe ẹnì kankan láàfà lélẹ́yìí àfà onímọ̀ lélẹ́yìí ká tó sọ pé àwọn àyẹn nìkan ní mufuti tí ó wà jáde tẹ́ pé Sheikh Ibrahim ní ọmọ wa ta òkú ọ̀rọ̀ sí ká tó pe ẹ ní mufti ìlú kan àbí ká tó pe ẹ ní mufti gbogbo ilẹ̀ Yorùbá àbí ká tó pe ẹ ní mufti Ìlọrin àbí ká tó pe ẹ ní mufti ibikíbi o gbọ́dọ̀ mọ ìtàn lójú àmì o gbọ́dọ̀ mọ jurisprudence lójú àmì Kùránì tó gbé dání tí wọ́n fẹ́ pe ọ mufti lé tí wọ́n fẹ́ kọ́ ọmọ ṣe fatuwa lórí ẹ̀ o gbọ́dọ̀ yé ọ dáadáa àwọn tí wọ́n ti ṣe lọ o gbọ́dọ̀ mọ̀ wọ́n dáadáa nínú ilé lóde àti lẹ́yìn odi mufti ilẹ̀ Yorùbá tí wọ́n ń wí yìí mufti mùsùlùmí ilẹ̀ Yorùbá tí wọ́n ń wí yìí kìí ṣe mufti Agége nìkan kìí ṣe mufti mọ́ríkàsì nìkan tí wọ́n bá fi ọjẹ́ kódà tó jẹ́ pé wọ́n lọ handpick ẹ lágége náà wọ́n fi ẹjẹ́ ni èé ṣe mufti Agége nìkan mufti gbogbo Yorùbá lẹ gbogbo àáfà lẹ Yorùbá ni Kọ̀dìríyà ni Tìjàníyà ni Ìkìlàsíyà ni Alùsùnnà ni gbogbo àwọn tó bá ń pé àwọn jẹ́ ìjọ Islam Ansarudeen Nawairudeen gbogbo wọn pátápátá tààyò ẹnìkan kan lẹ̀ tí wọ́n fi sọ pé mufti gbogbo ilẹ̀ Yorùbá interest gbogbo wọn o gbọ́dọ̀ defend ẹ̀ nínú Islam o gbọ́dọ̀ ní ọpọlọ tó fi gbọ́rọ̀ kalẹ̀ nínú Islam o gbọ́dọ̀ mọ gbólóhùn tó sọ jáde nínú Islam bó o lè ẹni tí wọ́n bá fẹsẹ̀ mọ̀ pé ẹni tí wọ́n bá lọ handpick tí wọ́n lọ yàn ní tí èsì pé nínú kọ́mítì ni wọ́n ti yàn jáde pé kọ́ máa ṣe kínní kàtìkàtì ní ọmọ síran dandan ní ọmọ sọ ìyún la fi wá rí wípé ní táwọn èèyàn bá ń takọ̀ pé mufti ni ọ́ tí wọ́n bá ń takọ̀ pé o ní mímọ̀ tí wọ́n bá ń takọ̀ pé o ní ipò ó yẹ kó o fìmọ̀ rẹ kó o fi ṣó pé ipò tí wọ́n gbé ọ sí owó ọ̀tí ẹ̀ lóòótọ́ orí mufti yẹn ni màá ti bẹ̀rẹ̀ ó sì yẹ káwọn ará ilẹ̀ Yorùbá àwọn àfáà ilẹ̀ Yorùbá ó yẹ kí wọ́n ṣàkíyèsí ẹ má jẹ́ wọn ó pe mufuti kan mọ́ yín tí ó kó dọ̀tí bá yín ẹ má jẹ́ wọn ó pe mufuti kan mọ́ yín tí ò ní làákàyè ẹ má jẹ́ wọn ó pe mufuti kan mọ́ yín tó jẹ́ wípé ní ìmọ̀ rẹ̀ ọlọ́pọlọ kínkínní báyìí ni kò ní làákàyè rárá àtọ̀ kí ló fà á mi sọ bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ló sì gbọ́dọ̀ kọ̀yìn sí mufuti pàápàá yìí tẹ́ ẹ bá jẹ́ Tìjàníyà ẹ gbọ́dọ̀ gbà fún pé mufuti yín ni mọ́ kéèyàn jókòó lágége ń bẹ̀ kó ló ń fẹ́ ṣe conference kò sọ nǹkan tí ó ṣàǹfààní fágége náà kò sọ nǹkan tí ó ṣàǹfààní fún Markaz ó wá dìde ń sọ̀rọ̀ nípa Sheikh Ibrahim ní ẹ̀sọ̀dá Allahu Ta'ala àní jẹ́ ká kọ́kọ́ clear àárín yẹn torí tá a bá wò ó pé bí a bá ṣe rí ejò láṣẹ sún èyàn ò fẹ́ dáná sunlé a sì fẹ́ bú àwọn kan a fẹ́ sọ̀rọ̀ tí ó tako àwọn kan kò sì sí báyìí sọ̀rọ̀ tí ò ní tako àwọn kan torí tó mú àwa lẹ́mìí jù ní ìmọ̀ tí ń bẹ lára Sheikh Ibrahim radiyallahu ta'ala anhu kẹ́nìkan wá dìde kọ́ mọ́ wá fẹnu tàbùkù Sheikh Ibrahim àní faramọ́ tó bá ṣe pé làákàyè ló bá fi gbé ọ̀rọ̀ kan kalẹ̀ nípa Sheikh Ibrahim nígbà tí Sheikh Ibrahim ṣe báyìí lórí a sọ pé léyìí ní mímọ̀ lóòótọ́ ní tó wí àwa yanjú ẹ̀ fún ọ. òpònú yìí tó pèrè mufti Yorùbá yìí tá àti yọkú ònú mufti àti yọkú òkọ́ máa ṣe mufti àfa àtọ̀yàn gbogbo ẹ̀yin ìmáàmù mọ̀ sọ fún yín tẹ́ bá lè belong sí kankan inú bóyá tọ̀rí kà ní bóyá Ansarudeen ni bóyá Nawairudeen ni bóyá Alùsùnnà ni eléyìí ọ̀wọ́ fi mufti torí ọ̀rọ̀ tó sọ jáde àkọ́kọ́ ń bẹ̀ tó kọ́kọ́ wí tí mo fẹ́ sọ pé kẹ́ ẹ mọ̀ pé kọ̀ wọ́ tiẹ̀ ó láàfáà kan bẹ ní sub-region Africa àáfáà náà kó ọmọ rẹ̀ 10 ó kó wọn lọ sí Asia rí láti lọ sí kíni o láti lọ kọ́ kéwú ó wá ń sọ wípé ọmọ kan wà ní Nàìjíríà tó jẹ́ wípé ní bàbá tiẹ̀ ní kó má lọ kàwé kó má lọ kéwú lẹ́yìn odi bàbá rẹ̀ sì sí passport ẹ̀ pé ó má lọ kéwú lẹ́yìn odi ó wá ní bàbá rẹ̀ ìyún bàbá Sheikh Adam Abdullahi Al-Ilory ó wá ń fi yé wa pé kàrámọ̀ wọn wá ju àáfà àtàwí lọ torí tó bá ti pé àáfà yẹn bá jẹ́ wòlíì lóòótọ́ ni kò ní kó ọmọ rẹ̀ 10 lọ sí Asia láti lọ kéwú ẹwù nǹkan ẹwọ̀rọ̀ tí ò ní mú làákàyè dání. Number 1 tí mo kọ́ fẹ́ sọ fún wọn mufti tó pé ayé mufti ilẹ̀ Yorùbá ó ní pé ṣé wọ́n sọ fún ẹ pé Sheikh Adam kò kó àwọn ọmọ tí wọ́n lọ sí ilẹ̀ Lágbáwá lọ kéwú lọ wádìí dáadáa tó bá ní làákàyè lọ wò lọ béèrè wò èmi mọ ọmọ Sheikh Adam tó jẹ́ wípé ní Saudi ló ti kéwú wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí Sheikh Adam náà rán sẹ́yìn odi pé kán lọ kéwú. Number 1 kọ́kọ́ lo level playing ground yẹn náà Mọ̀lánà Sheikh Ibrahim radiyallahu ta'ala anhu tẹ́ fẹ́ máa fi àáfàá tí ọmọ nǹkan kan tí làákàyè rẹ̀ ògún tó tẹ́ fẹ́ máa fi wé àwọn ọmọ rẹ̀ yìí mo fẹ́ sọ fún yín lẹ́ni Sheikh Ibrahim yẹn radiyallahu ta'ala anhu tó kó àwọn ọmọ rẹ̀ lọ sí Cairo láti lọ kẹ́kọ̀ọ́
ǹjẹ́ ẹ mọ̀ pé nínú ilé àwọn Sheikh Ibrahim látọjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ nínú ilé wọn ò kéwú ń tarí gbogbo kùránì wọn há sórí kọ́mọ tó pọ́mọ ọdún mẹ́wàá yóò há kùránì sórí yóò sì há hadith from pálí tó pálí kó tó pọ́mọ ọdún mẹ́wàá di sìn wọ́n ń ṣe wò ń bẹ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lọ wádìí wò ìyẹn Sheikh Ibrahim yẹn sọ̀dọ̀ aláàánú inú ilé tẹ́ ẹ bá jó ní mímọ̀ ìmọ̀ yín ò gbọ́dọ̀ mọ sójú kan kò gbọ́dọ̀ pín sínú agboolé yín ẹ gbọ́dọ̀ tún tẹ̀síwájú nù mọ́ àwọn ọmọ inú ilé yín ẹ̀ tún wá kó wọn lọ ọ̀tá tí wọ́n lọ kéwú kí mo pè é ìyẹn ni Sheikh Ibrahim ṣe torí ọjọ́ ìní kí wọ́n lè bá àmọ́ bá àsìkò tí wọ́n wà mu nígbà táwọn bàbá wọn bá àsìkò tí wọ́n bá tó ti lọ tán bá mu Sheikh Ibrahim wá fẹ́ bá àsìkò tí wọ́n wà mu wọ́n wá ní ilé kéwú táwa ní ilé àwọn ọ̀ràn wọn ò lọ kéwú bì kankan rí ọ̀dà náà ẹ jẹ́ káwọn ọmọ wa tún tẹ̀síwájú sínú mà nílùú mà so ìmọ̀ wọn tó fi lékún sí ju ìta àti mọ̀ lọ òde Allahu ta'ala àní ní Sheikh Ibrahim fi kó àwọn ọmọ wọn lọ sí Cairo láti lọ kéwú ẹ̀rí nǹkan báwọn Cairo sì ní kì í ṣe ilé kéwú primary ní ẹ lọ kéwú kì í ṣe ilé kéwú secondary ní ẹ lọ kéwú kì í ṣe ilé kéwú kindergarten o ilé kéwú university ni o Sheikh Ibrahim tí wọ́n sì ń sọ yìí Sheikh Ibrahim radiyallahu anhu kò lọ university kan rí kò lọ primary school kan rí kò lọ secondary school kan rí ní Sheikh Ibrahim gan fún ara wọn ẹ wá lọ wo iye tírà tí wọ́n ṣe kí àáfàá tó pe rẹ̀ mufti kọ́ wá lọ rèé yọ jáde nínú gbogbo tírà tí Sheikh Ibrahim ṣe kọ́ lọ wo classical Arabic language tí Sheikh Ibrahim fi kọ́ wá máa wá ṣe kí ni kọ́ wá takò láì mọ iye tírà tí Sheikh ṣe láì mọ iye tírà Sheikh wò lọ university rí Sheikh wò lọ primary school rí Sheikh wò lọ secondary school Sheikh Ibrahim yes gan fún ara wọn ọ̀yà wá fi àáfàá yín ni wá fi àáfàá tí wọ́n wí ni wá fi compare bàbá wa gbà kọ̀dí láti ṣe Adam Abdullahi Alori wọ́n jọ lùgbà pẹ̀lú Sheikh Ibrahim ní àárínú ṣe sí wọn tí wọ́n fi bú Sheikh Ibrahim rí pé ẹni yìí ṣèyàn Sheikh Adam Abdullahi Alori ẹni tó jẹ́ ọlọ́gbọ́n olóye onípò ẹni tó jẹ́ ẹni tí Ọlọ́run mọ̀ fún nímọ̀ rẹ̀ látọ̀run wá ó sì ẹ̀ǹdá ẹ̀ léèyàn nínú àáfàá ní gbogbo Áfíríkà tá a sì fi yan gan Nàìjíríà pé àwa náà lọ́mọ Nàìjíríà kan tó nípò àwa náà lọ́mọ Nàìjíríà kan tó nímọ̀ àwa náà lọ́mọ Nàìjíríà kan tó fẹ́ fọ́n ìmọ̀ kí Islam má bàa parẹ́ Sheikh Adam Abdullahi Alori ni ṣé wọ́n wá pọ́nra wọn pọ́n bótò débi pé wọ́n sọ pé Sheikh Ibrahim ò jẹ́ nǹkan kan inú mà wọn ò wí bẹ́ẹ̀ kódà ń bẹ́nu tíra wọn ẹ̀yin ò ṣe kọ́sì àáfàá yín ẹni wọ́n kọ́ yín tẹ́rìbíyà wọ́n bá kọ́ yín tẹ́rìbíyà kéwú tí wọ́n kọ́ yín tẹ́rìbíyà mọ́rà tí wọ́n kọ́ yín tẹ́rìbíyà dísẹ́ǹsì ó yẹ pé ní ọmọ ìbápèlè bàbá rẹ̀ kó sí asọ́dá ẹ̀yin ò ṣe tẹ̀lé pèlè Sheikh Adam Abdullahi Alori tẹ́ẹ̀kàndé lójijì nísìn ẹ̀ ṣe àáfàá àgbàlódé gan àáfàá primitive àáfàá tí kì í sọ̀làjú gan ní òye yín nílà káyè débẹ̀ ni nílà káyè débẹ̀ ni Sheikh Ibrahim radiyallahu anhu fún ara wọn ò lọ lé kéwú kankan bàbá tó bí bàbá wọn àáfàá ni bàbá wọn Sheikh Abdullahi Niyesi àáfàá ni ó sì ní láìbírì ìlú méjì ni Sheikh Abdullahi Niyesi dá kalẹ̀ nínú ìlú alákọ̀ọ́kọ́ tí wọ́n dá kalẹ̀ ìlú yẹn ibẹ̀ ni àwọn French tí wọ́n bá wọn tẹ́ ní kó àwọn ọmọ rẹ̀ wá kí wọ́n máa wá kàwé bàbá Sheikh Abdullahi ní tẹ́ ẹ̀ bá ti fi lárúbáwá kó àwọn ọmọ mi ìní fi kankan lẹ̀ nù wọn Sheikh Abdullahi Niyesi tó bí Sheikh Ibrahim àáfàá hanran ni wòlánà Sheikh Abdullahi Niyesi wọ́n ní láìbírì wọ́n láì mọye ìwé ńlá àwọn French sì gbógun ti Sheikh Abdullahi Niyesi tí wọ́n fọ́n gbogbo mọ́sálásí tí wọ́n kọ́ àti láìbírì wọn sun gbogbo ẹ̀ ná wọ́n sì jó gbogbo ẹ̀ wọ́n sì sọ ìlú yẹn di ahoro ní Sheikh wa wòlánà Sheikh Abdullahi Niyesi tó bí Sheikh Ibrahim fi ajáde kó lù ní ẹ fi travel lọ wọn àjọ mọ ohun ẹyọ kan kọ́ jáde lọ ṣe nǹkan míì lẹ́yìn kéwu inú ọmọ wọn náà wà ní wòlánà Sheikh Ibrahim wà kọ́ wá sí ọmọ Sheikh Abdullahi Niyesi kan tẹ́ bá ọ̀rọ̀ kéwu ọ̀rọ̀ ọmọ nípa Islam dọ́dọ̀ rẹ̀ tí ò ní ṣe kí ni o tí ò ní yanjú ẹ̀ kí Sheikh Ibrahim tó wá dìde radiyallahu ta'ala anhu Sheikh Ibrahim tó wá dìde ohun ilé náà lọ́wọ́ gbáà tó fi wà lọ gbáà tó fi bẹ̀ lọ bẹ́ẹ̀ títí tó lọ́n fi wá ṣàánú rẹ̀ tí Sheikh Ibrahim wá fi di ìlú mọ̀ká ni wọ́n fi wá yan Sheikh Ibrahim kó lè mọ̀ pé mò ń bọ̀ lórí àwọn ọmọ tí wọ́n kó lọ sí àwọn àfáà wa tí wọ́n kó lọ sí Asiari yìí o Sheikh Ibrahim radiyallahu anhu mo sọ fún ilẹ̀ kan báyìí mọ iye tíra ló ṣe wọ́n recognize Sheikh Ibrahim ní World Congress of Islamic Affairs káàkiri àgbáyé
Sheikh Ibrahim ni vice president níbẹ̀ nígbà tí ń bẹ láyé, láì lọ lé kéwu primary, láì lọ lé kéwu secondary, láì lọ lé kéwu university. Tí bá sì ń sọ Lárúbáwá báyìí ẹ lè yọkan dànù ńbẹ̀. Mọ̀lánà Sheikh Ibrahim radiyallahu anhu ìtàn mo fẹ́ sọ fún ọ kò lọ lé kéwu kankan, bàbá rẹ̀ àfáàsì ni. Kàrámọ̀ yẹn number 1 nù. Kàrámọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n wá yan Sheikh Ibrahim níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ Islam gbogbo àgbáyé láì lọ lé kéwu kan. Wọ́n wá yan Sheikh Ibrahim ní vice president. Ẹ wá wò gbà náà lọ́hùn, ẹ wò bó ṣe wá lọ nígbà tí Sheikh wọ́n wà bá ìgbà mu. Ó wá rán àwọn ọmọ rẹ̀ pé ibi tẹ́ ẹ kàwé dé yìí ó kéré, ibi tá a kọ́ yín kéwu ńlédè. Tó bá dé Medina Kaula nísìn lọ́ọ̀bẹ̀ tó bá ti pé mufti ní òsì fẹ́ ní làákàyè dáadáa. Ara tí wọ́n máa fi mẹ́ńtọ́ jẹ́ mufti onímímọ̀ tí wọ́n fi máa mọ scholar ni pé ó travel far and wide. Irú yín gbọ́dọ̀ ti lè dé Mauritania kó tó sọ pé ó gbọ́dọ̀ lè gbogbo ìlú tó bá jẹ́ pé ìlú ìmọ̀ ni, Mali ni, Mauritania ni, gbogbo bíkíbi, Egypt ni, Morocco ni, ó gbọ́dọ̀ ti débẹ̀, ó gbọ́dọ̀ ti mọ̀ ṣe sí wọn. Kódà ní Senegal ó gbọ́dọ̀ ti mọ̀ ṣe sí wọn pé àwọn tí wọ́n pera àwọn aláàfáà rẹ̀ kí ni wọ́n mọ̀, kí ni wọ́n kọ́. So tó bá sọ̀rọ̀ nípa àwọn kó lè rí sọ, àbí kọ́ ka tírà tí wọ́n ṣe, àbí kọ́ ka ìtàn ìgbésí ayé wọn. Ọ̀kan ní bọ́ta kọ́ ọmọ sọ̀rọ̀ tó bá yẹ pé mufti ni ọlọ́ọ̀tọ́ ìwọ́ tó mọ̀ dá fatuwa. O ní máa dá fatuwa tí ó dá wàhálà alẹ́ láàrin ìlú. O ní máa dá fatuwa tí ó ba àwọn ẹni Ọlọ́run tó ti lọ jẹ́. Mọ̀lánà Sheikh Ibrahim yẹn radiyallahu ta'ala anhu wọ́n fi wọ́n ṣe olórí pátá láì tún wá ka kéwu university primary secondary. Sheikh Ibrahim yẹn radiyallahu anhu wọ́n wá wọ ìlú Egypt, wọ́n sì pọ́n wọn létí wọn fún ìwọ yìí líìdì wọn fún wa. Ó sì jáláwọ́ dúdú ẹ̀yìn bá náà Muhammad dada láì kàwé kankan, láì lọ ọ̀ka lọ́dún ẹnìkan inú ilé wọn, nínú ilé bàbá wa Ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun ìfìbínú sọ̀rọ̀. Inú ilé Sheikh Ibrahim ṣe kí ni o ni wọ́n ti ṣe kí ni wọ́n ti kọ́. Ṣé o wá mú àwọn ọmọ wọn kọ́ lọ sáṣẹ́ àrí ṣé kò wá ṣiṣẹ́ nìsín. Ìmọ̀ Sheikh Ibrahim di international nù kò sí ní local bẹ́ẹ̀ yìí ṣe wà nímọ̀ local. Irú ẹni tẹ́ ẹ sọ wípé ní kò jáde rí Nàìjíríà náà ló ti ka gbogbo nǹkan yìí. Ẹ fi wé Sheikh Ibrahim number 1 nù. Ẹ fi wé Sheikh Ibrahim number 1 nù. Ó yẹ wá fi wé àwọn ọmọ Sheikh Ibrahim. Bàbá wa Sheikh Mahi Sise, Khalifa Mahi Sise lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ Khalifa Sheikh Ibrahim lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n tún ti yàn sípò míì náà, ipò bàbá rẹ̀ àná wọ́n ti pè síbẹ̀ torí pé kí ni ó ní qualification tó certify rẹ̀ láti lè wà ń bẹ́ẹ̀. Wọ́n wá tún pe ọmọ Sheikh Ibrahim Sheikh Mahi Ibrahim Niyas tó jẹ́ Khalifa Tijaniya lénìí. Wọ́n tún wá yàn síbẹ̀ ní Saudi Arabia pé ipò níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ Islam káàkiri àgbáyé ìwọ náà tún máa bọ̀ ńbẹ̀. Ẹ dákun kí l'achievement yín ní ìsìn ńlá ń sọ kí l'achievement yín ní ìsìn. Ẹ̀yin bá náà Muhammad dáadáa kí l'achievement yín ní ìsìn, ẹ sọ fún wa kí l'achievement yín ní ìsìn. Ǹjẹ́ yìí àwọn ọmọ Sheikh Ibrahim tí wọ́n kàwé tí wọ́n lọ tún wá ìmọ̀ sí pẹ̀lú ìmọ̀ tí wọ́n ti kọ́ nílé tó ti pé tí Kùránì dájú tí esoteric and exoteric knowledge tó ti wà lára wọn. Ìkànnù wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ń bẹ níbẹ̀ ibẹ̀ ní Saudi Arabia ni wọ́n ti ń ṣe kíni òtán ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Islam káàkiri àgbáyé. Tí ó bá káàyàn la kọ́dà kọ́kọ́ mọ̀ wá bí wá bá mi sọ̀rọ̀ pé ó káàun lára ó káàyàn mi lára tí èèyàn bá ń sọ̀rọ̀ Sheikh Ibrahim lọ tí èèyàn bá fọpọlọ dúdú ojú dúdú tí bá fi ń sọ̀rọ̀ Sheikh Ibrahim tí ó mọ̀. Ẹ fi àáfàá yín tẹ̀wọ́n ẹ fi compare ní Nàìjíríà yìí jẹun tó sọ fún yín aláwọn àáfàá tí ẹni kọ́ ọmọ wọn mọ̀ lọ́ọ̀bì kankan dúró ńlé mọ̀ lọ́ọ̀bì kankan. Bàbá Mọ̀lánà Sheikh Nuru Hakim radiyallahu ta'ala anhu àáfàá àgbà nínú ilé wọn bàbá kan ní àáfàá àgbà. Àwọn ọmọ Sheikh Nuru Hakim bàbá Mọ̀lánà Sheikh Nuru Hakim gan fún ara wọn Egypt làwọn náà ti lọ kéwú. Wọ́n sì mú àwọn ọmọ wọn kó wọn lọ sí Egypt kan lọ kéwú la ilaha illallah. Àmọ́ àáfàá kan bẹ nínú wọn tí bàbá ní wọ́n mọ̀ lọ́ọ̀bì kan máa bẹ lọ́dọ̀ wa ń bì. Ẹ lọ sílé wọn ní ìsìn nílọrin ẹ lọ béèrè wò. Àáfàá àgbà ń bẹ kò sí kéwú tẹ́ ẹ lè fi rú lójú. Ṣẹ̀ríà lẹ fẹ́ sọ ni àkíkà lẹ fẹ́ sọ ni bí Sheikh Nuru Hakim ó ṣe wí ni ó ṣe wí kọ̀ lọ́ọ̀bì kankan kọ̀ lọ yunifásitì kankan kọ̀ lọ jámíà kan ilé ló ti kéwú. Ẹ̀yin bá dá Muhammad dáadáa tẹ́ ẹ bá wá ń sọ wípé ní Sheikh Ibrahim kọ́ ọmọ rẹ̀ mẹ́wàá lọ ṣé Sheikh Habibullah Adam Adadi lọ́rí tó jẹ́ mùdírù Markaz nìkan ni bàbá bí ni. Sínú àwọn ọmọ tí bàbá tí Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Ilory bí ṣé wọn ò rán ọ̀pọ̀lọpọ̀ wọn lọ sí Saudi Arabia kan lọ kéwú ni ẹ sọ fún wa náà. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ ẹ̀ nílàkàyè lẹ fi gbọ́rọ̀ yẹn jáde.
ẹ fẹ́ pọ́n Sheikh Habibu lé lóòótọ́ ni èyẹ lè pọ́n àfa rẹ̀ lé àmọ́ ẹ má pọ́n wọn lé kọjá bí tí ò yẹ ẹ má kọjá la ẹ má má sọ̀sọ́kúsọ kí nìyẹn ní ṣe pé ṣé òkan tó kọ́ ọmọ rẹ̀ mẹ́wàá lọ sí kínní ṣé ìwọ ò lè kó àwọn ọmọ rẹ̀ lọ sí ibi tẹ́ ẹ wà ojú kan tẹ́ ẹ ti ń fò náà lè ti fẹ́ mọ bà ẹ fẹ́ ní lọ síwájú kankan ṣé bẹ́ẹ̀ náà lẹ fẹ́ dúró sí àìmọ̀kan nìyẹn o àìmọ̀kan nìyẹn eléyìí ọ̀wọ́ọ̀tì láti jẹ́ kíni o láti jẹ́ mufti ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe rábítọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yọ́ mo ti àfẹ́ sọ fẹ́yìn Tìjàníyà nísìn kí ni mufti Tìjàníyà ọdún àti mufti Ìlọrin tó kọ́fà fún gbogbo other things Mọ̀lánà Sheikh Suleiman Al-Miskinu Billah Oníkíjìpá àti ní mufti Ìlọrin tó ṣe kíni tó kọ́fà fún gbogbo nǹkan yòókù nísìn àwọn mufti ètẹ́ yíyàn yìí tẹ́ ń handpick tẹ́ mú wọn jáde ìmọ̀ wọn kéré sípò tẹ́ pè wọ́n sí ó yẹ kó ṣe làákàyè pé Sheikh Adam Abdullahi Al-Ilory ṣe kí ni o wọ́n kó àwọn ọmọ wọn náà lọ Saudi lọ kéwú kì í ṣe pé Sheikh Adam Abdullahi Al-Ilory náà wọ́n dúró sí Nàìjíríà ebi ń bẹ́ẹ̀ nù tàn pé wọ́n lọ sí Cairo pé wọ́n lọ Egypt pé gbà wọ́n débẹ̀ wọ́n ní wọ́n ṣe test kan fún bàbá ló pàṣẹ gbogbo ẹ̀ ṣùgbọ́n Sheikh Adam Abdullahi Al-Ilory ní tí ọ̀jẹ̀ wọn ó lè dúró mbẹ̀ gẹ́gẹ́ bí opinion tèmi ni mò ń sọ fún ẹ bàbá ti ní focus ó ní objective ó ní tó fẹ́ achieve láyé ó sì ti kọ gbogbo ẹ̀ kalẹ̀ ìsì ń wò ìsì ń tọ̀ wọ́n ní tá a bá ta àtọ̀ ní kọ́ mọ́ bá dẹrun onídìí ọwọ́ àtọ̀ bẹ́ẹ̀ ṣé tó bá wà lọ jókòó sọ̀rọ̀ ọdún kan ọdún márùn ọdún mẹ́fà só lè achieve adúrún tó achieve tẹ́yìn wá balẹ̀ tẹ́fẹ́ mọ́ mẹ́sẹ̀ ọ̀pù ọmọ kéwú ó ṣe kinní kan lárúbáwá lọ́gbọ́ ẹ̀ mọ́ ọlọ́run ọ̀dà náà àfà kan wá dìde ẹja fi ẹni yẹn kalẹ̀ ọ̀rọ̀ ti yanjú báwọn ṣé Ibrahim tó fẹ́ takò gan kò lọ yunifásitì kankan rí òkìkí ẹ̀ sì kàn káàkiri ayé ó sì kọ àìmọye tíra tẹ́nìkan ò ní sọ wípé kí lọ kọrí tẹ́nìkan kan ò lè takò ọba gbà tó lọ mu ọba gbà yìí mu yóò tún máa bá gbogbo ayé mu Sheikh Ibrahim kọ tíra lọ́wọ́ gbogbo tí Sheikh Ibrahim kọ ẹ lè takò ọ̀rọ̀ tí Sheikh sọ ń gbò níbòmíì o tíyẹn ṣe dáùtò ṣùgbọ́n ẹ lè takò lárúbáwá Mọ̀lánà Sheikh Ibrahim tọkọ Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Ilory ọ̀tako Sheikh Ibrahim rí ó tún recognize wọn ni ẹ̀yin ẹ̀ ṣe tẹ̀lé gìgísẹ̀ bàbá yín torí pé ẹ fẹ́ ló kọ àbí torí pé kíni àbùkù lẹ́ẹ̀kan sẹ́mọ̀ pé a máa padà sọ̀rọ̀ míì tí ó máa bá yín wí ìkànnì tẹ́rìbíyà tí wọ́n ń ṣe ìwọ ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ Kùránì yìí tẹ́ láwọn kan ṣe pé ó sígbà tá à ní sọ̀rọ̀ á sọ̀rọ̀ ẹ̀rọ bá nàbà Muhammad à ní sọ nǹkan míì o bọ́n bá àgírí tí wọ́n bá àgírí sẹ́ǹgbọ́ mi wọ́n ò rí nǹkan kan gbọ́ mbẹ̀ tí ó ṣe wọ́n láǹfààní àìmọ̀kan wọn náà ni ò jẹ́ wọn àgírí àìsí ní mọ̀kan wọn náà ni ò jẹ́ wọn àgírí tẹ́nìkan bá sọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ bá fún lésì kò ní mọ bí tí ń lọ kò sì ní gẹ̀ẹ́tì ẹ̀ kóun gẹ̀ẹ́tì ẹ̀ wrong kò ní mọ̀ kóun gẹ̀ẹ́tì tó ń sọ wrong kò ní mọ̀ kó lòdò lòun ẹjẹ́ sọ fún èmi ọba yín ná kéwú sẹ́mọ̀ kí mi ọba yín lọ lé kéwú àmì ìtẹ́mi ń bá yín ná ní history tó sì hàn sí mi ṣé Ibrahim kó àwọn ọmọ rẹ̀ lọ sí kíni o sí Cairo ọmọ mẹ́wàá àbí inú àwọn ọmọ yẹn wọ́n ti sèso ńlá ipò tí bàbá wọn wà lánàá wọ́n ń bẹ káàkiri àgbáyé kò pò ń bẹ tọ́ba ṣe pé wọ́n ní kán mú certificate wá àbí kán wá sọ standard bí wọ́n ṣe tó tí wọn ò rí nǹkan kan gbé kalẹ̀ ńkọ́ nínú ìmọ̀ sì lọ Mẹ̀dínà báyìí tó kọ́kọ́ ṣeré lọ tí ẹ ṣeré lọ bẹ kọ lọ bẹ wà lọ salami bẹ lọ wádìí mbẹ àwa ti ṣe rí ọmọ a lọ wádìí káàkiri ṣé kéwù lọ fẹ́ wádìí ẹ lọ wá mbẹ ṣé kìnnì kan lọ fẹ́ wá mbẹ lọ wá mbẹ kọ lọ mọ̀ pé ìlú Sheikh Ibrahim ẹsẹ ìlú tí wọ́n ti fi wọ́n ṣe yẹ̀yẹ́ ẹ̀rí nǹkan àfi kí wọ́n mọ ṣẹkẹẹbù àwọn ọmọ tí tọlọ ti lálàsẹ wọn àwọn tẹ́ ń gbọ́ lẹ́nu àwọn àfáàyín kò jẹ́ kẹ́ nílà káyè mọ́ kò jẹ́ kẹ́ gbọ́n mọ́ bí kẹ́ máa jà bí kẹ́ máa lọ ya fọ́tò èèyàn kẹ́ máa sọ̀rọ̀ èèyàn láì dá níta ẹ̀mọ́ náà nù ẹnìkan láyé òun ti bàjẹ́ sẹ́rí táwọn àfáà gidi lélẹ́yìí ṣé nǹkan tẹ́ ń kọ́ ní mẹ́ríkàsì rí ayé yín ti bàjẹ́ olórí burúkú ni bàbá yín olórí burúkú Islam tí ò yé yín Kùránì gan ò yé yín láti bí oṣù mélòó kan lẹ ti ń pariwo nísìn láti bí oṣù mélòó wọ́n lọ kọ́kọ́ kọ́ síbí náà mo sì fi yọ̀ dá fún ọ ẹ wo nǹkan ẹ wá ní nǹkan kan mọ́ kódà ẹ̀yin ara yín tẹ́ bá pàdé ara yín lóde èyí tẹ́ pé ara yín lọ́mọ mẹ́ríkàsì yìí náà àfi kẹ́ ẹ máa jà mo lọ mòlúdì kan lọ́dún tó kọjá lẹ́kọ̀ọ́ wọ́n da mòlúdì yẹn rú pẹ̀lú ìjà ni wọ́n dàrú pẹ̀lú ìjà ni
wàláhì tàláhì fún wọn bí láhì lẹ̀ sí Markaz kan náà gẹ̀dẹ̀jọ́ ni wọ́n rí nǹkan kan ṣe sí yẹn wà lẹ́jọ́ pé ẹ̀ ń ṣe fatwa ẹ̀ ń ṣe conference yín ò mú ìdàgbàsókè bá lè kéwu yín gbogbo ẹ̀ tó sọ̀rọ̀ ń bẹ̀ pátá ọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ kẹ́ máa búyàn ọ̀rọ̀ kẹ́ máa yẹ̀yẹ́ yẹn lẹ́ ń sọ ọ̀rọ̀ kẹ́ máa yẹ̀yẹ́ yẹn lẹ́ ń sọ ẹ̀yin náà láàrin lórí social media tẹ́ máa ń wọṣọ oògùn fáwọn ẹni ọlọ́run kọ́ àkọ́pù sẹ́nìkan lọ lẹ́kọ̀ọ́ kankan kọ́ra yín lẹ́kọ̀ọ́ tẹ́ ìtẹ̀síwájú gbogbo conference ló tẹ́ lẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́ báyìí ní ìsìn tẹ́ kóra yín jọ ń bẹ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ tí ò mú lọ síwájú bá lè kéwu yín lẹ́sọ à ń sọ fún yín ní kẹ́lẹ́ mà ọ̀dà náà àáfà tó ní tẹ́rìbíyà àti parí ọ̀rọ̀ tìyún àwọn èèyàn ń bẹ Nàìjíríà tí wọ́n ṣe mùjísà tọ́mọ wọn ò tiẹ̀ tẹ́bi kan tí wọ́n sì mọ kí ó dójú àmì mú ti sẹ́nìkan bẹ̀ ẹ lọ béèrè àfa àgbà lọ́dọ̀ Mọ̀lánà ṣé ònúra kí ọmọ ṣé ònúra kí mù ní wọn ẹ tẹ́ tíra síwájú ẹ̀ kẹjọ kọ̀m̀píà tíra kẹ wò ó nínú mùjísà Sheikh Ibrahim náà ni nkàrámà wọn náà ni àfa kan wá ń sọ nípa tẹ́rìbíyà ó ní tẹ́rìbíyà tẹ́lẹ̀ ń ṣe ó ní àwọn àfa tẹ́sí tẹ́rìbíyà igbó ni wọ́n fi mú la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam kò lè yé yín dánpẹ̀ tẹ́rìbíyà tá à ń ṣe ní pé kó o lè mọ náà rẹ lẹ́yọ kan níjọ́ tó bá nu Ọlọ́run ni níjọ́ tó bá tún kù díẹ̀ káàtó Ọlọ́run ni níjọ́ tí nǹkan bá ń ga sókè Ọlọ́run ni níjọ́ tí nǹkan bá ń rẹ̀yìn Ọlọ́run ni wọ́n fẹ́ kọ́ ọmọ bágbára Ọlọ́run ṣe tó kó o lè ṣe fíkra kó o lè ronú nípa àgbésí ayé tó wà yìí ní tẹ́rìbíyà lọ́wọ́ ṣe láyé ní tẹ́rìbíyà wá ṣe nù ẹ máa gbọ́ mi ẹ lọ wò nínú Al-Qur'an أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون má gbọ́ ó ní ẹ gbé Kùránì kẹ́ gbé sórí òkè ẹ rí pé òkè yẹn ó fọ́ yángayángá níbi ìbẹ̀rù Ọlọ́run ọwọ́ ni tá à ń sọ yìí ó ní tọ́lọ́run mú wá fún wa làálà ń yàtọ̀ fákàrú náà kọ́mọ ẹ̀dá ó lè bá àrònú lọ gbé Kùránì sórí òkè sókè ọ̀fọ̀ ó rí pókè ò ní fọ́ tẹ́rìbíyà lọ fẹ́ sọ fún ẹ bó ṣe lè ronú pé ṣé lóòótọ́ ni tá a bá gbé Kùránì sórí òkè ṣé yóò fọ́ Ọlọ́run tún sọ ń bò mí ó ní wà mí ní háyàtì yìí an khalaqalakum min anfusikum azwaja litaskunu ilayha ní tí mo fẹ́ lónìí وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون إن في ذلك لآيات لقوم يتفكرون ó ní a dá fún yín látara ara yín àwọn ìyàwó yín ṣé lóòótọ́ ìyàwó mi ara mi ni wọ́n ti yọ practically physically ìyàwó mi ṣé lóòótọ́ lọ́lọ́run mú lójú mi báyìí tó mú ẹfọ́n àmì àbí wọ́n náà witness ẹ̀ tó fi dá ìyàwó mi ó látara yín la dá fún yín àwọn ìyàwó yín litaskunu ilayha kára yín ò lè bá a mọ́ balẹ̀ وجعل بينكم مودة ورحمة àwọn fìfẹ́ sáà yín àtìkẹ́ ẹ̀rí nǹkan báwọn ẹ̀rí ọwọ́ ń fi yé wa wípé nú àyà tó ń ṣàlàyé ẹ̀ fún wa yìí o torí pé ṣòro ó bìlíìfù wípé wọ́n dá fún ọ látara ìyàwó rẹ̀ tẹ́ pé ìyá mi ló bí wọ bàbá mi ló bí ìyàwó rẹ̀ bàbá mi ló bí wọ nígbà tí ọ wàá sọ ọ darí ẹ̀ sọ́dọ̀ àwọn tí ó ronú jinlẹ̀ which means pé nǹkan kan wà tó pamọ́ tẹ́nìkan kan ò mọ̀ tọ́lọ́wọ́n bá mọ̀ ẹni tó bá ronú jinlẹ̀ ni ó mọ̀ tó mọ̀ tọ́lọ́wọ́n bá ń ṣe kíni tí ń sọ ńbẹ́nu Kùránì wọn parẹ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ. ìwọ tó wá ké Kùránì tẹ́lẹ̀ ṣe tẹ́bíyà tẹ́ ẹ ló hàn gbagba tẹ́ ẹ lẹ́ẹ̀ mọ gbogbo ẹ̀ tẹ́ ẹ ní kò sí nǹkan tẹ́ ẹ mọ̀ ó ṣe jẹ́ pé ń pariwo pé ẹnìkan ló fàdó ṣe yín léṣe ẹ ṣe ń pariwo láti jó ní ìpẹ́ nìkan ló fi nǹkan ṣe yín ó sì jẹ́ pé gbogbo ìgbà lẹ́ ń pariwo pé ẹnìkan ló fi nǹkan ṣe yín Ọlọ́run ọba tẹ́ ń dẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ kọ́ àwọn èèyàn kí wọ́n mọ̀ táwọn bàbá yín kọ́ àwọn èèyàn tí wọ́n fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ẹni tó hàn gbangba nù Qur'an pé walanabluwannakum bishay'in minal khawfi wal ju'i wan naqsin minal amwal wal anfusi was-samarat wabashiri sabirin alladhina idha asabatihum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ṣé ẹ gbọ́ Kùránì yìí báyìí ṣé Islam lẹ́ ń tíìchì abẹ́ ń kọ́ àwọn èèyàn ní Lárúbáwá ẹ̀ ń kọ́ wọn language Kùránì sọ fún wa pé walanabluwannakum bishay'in minal khawf á dẹ́rù báyìí wal ju'i á fi bí báyìí wan naqsin minal amwal àdínkù dúkìá wal anfusi ẹ̀mí was samarati èso ọgbà yín alẹ́ ní gbogbo rẹ̀ ó jóná tí ò ní kún kankan
ẹni kan báwọn alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un ẹni tí nǹkan kan bá wá bá nù yín tí mùsíbà kankan bá wá bá nù yín wọ́n ní kẹ́ sọ wípé inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ntọ́ wá bá yín ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá Ọlọ́run náà ló jẹ́ kó ṣẹlẹ̀ ìsáàsà anta fas'alullah wa ìsáàsà anta fasta'inu billah wa inna li ummata law ijtama'at ala an yanfa'uka bi shay'in lam yanfa'uka illa bi shay'in qad katabahu laka wa ijtama'u ala an yadurruka bi shay'in lam yadurruka illa bi shay'in qad katabahu Allahu alayka ẹgbọ́ àdìsá náà Muhammad ẹgbọ́ àyà Kùránì sẹ́ẹ̀ tẹ̀lé ẹkún lẹ́ ń sun láti jó ní ilẹ̀ ń pariwo láti jó ní ẹnìkan ló fi nǹkan ṣe yín la tasqutu min waraqatin illa ya'lamuha ṣe ẹgbọ́ lọ́n gbọ́ báyìí ní ti tẹ́lẹ̀ fẹ́ kọ́ wa ní pé kẹ́ ẹgbọ́ lọ́n wọn bá yé ní tó wíkẹ̀dẹ̀ lé mú lò gbogbo tó bá ṣe yín lọ́sàn àti lóru ní kọ̀rọ̀ àti ní gbangba kẹ́gbà pọ́lọ̀ ni ṣe é sí mi àdó ẹnìkan ló ṣàdó sí yín lápò ẹnìkan ní sàṣì ẹnìkan ló fẹ́ pa mùdírù ẹnìkan ló fẹ́ ṣe kíníkan ẹnìkan ló fẹ́ ṣe nǹkan kan ṣe é gbàgbé Ọlọ́run ni afala ta'qilun afala tubsirun ẹ̀ ń ka Quran lójoojúmọ́ ẹ̀ ṣàkíyèsí ẹ̀ ni ẹ̀ ń ka Quran lójoojúmọ́ ẹ̀ ṣàkíyèsí ẹ̀ bẹ̀rù Ọlọ́run ni àdó lẹ bẹ̀rù oògùn lẹ bẹ̀rù ẹ sì jẹ́ ń sọ fún yín sínú mọ́díkàsì yìí ṣé ẹnìkan ò lo oògùn kó fi hẹ́ẹ̀pù mọ́díkàsì rí ṣé bí lórí social media láti rí ń jò ní tí kan nú àwọn àgbàlagbà kan sọ pé nígbà ẹ jẹ́ ká máa sọ nǹkan tí láwa ti gbàgbé ẹ jẹ́ á máa sọ ẹ̀yin lẹ́ ń ta sí Sheikh Ibrahim ẹ jẹ́ á máa yọ ohun tó kù lára yín tí ọ̀yẹ́ tó yẹ ká pa mọ́ra pẹ̀lú tẹ́rìbíyà tí wọ́n kọ́ wa pé in tó ṣe lágbájá ń takunu ta'lamuna fa innahu ya'lamuna kama ta'lamun in tó ṣe ọ́ ṣe ẹlòmíì in tí ń ṣe yín ṣe ẹlòmíì in tó ṣe ẹnìkan tẹ́ ń pariwo pé àdó ni wọ́n fi bá tiẹ̀ jẹ́ ń ṣe ẹlòmíì náà ẹ̀yin kí ni wa tarjuna minallahi ma la yarjun tẹ́rìbíyà ló fi kọ́ wa Kùránì ló fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ bọ́lọ̀ ni ẹ gbà fún Ọlọ́run ẹ̀yin lọ́lọ́run mọ́ nǹkan kan ṣe yẹn ní bọ́lọ̀ ló sì ṣe yín wí kò jáde lẹ́nu yín bẹ́ẹ̀ ojú àbùkù lẹ fi ń wẹ nìkan ìtẹkùnù ta'lamuna fa kódà bí wọn bá ṣàṣìyàn tó bá ràn ọ́ jẹ́ ń sọ fún ọ sọ gbọ́ àdìsí tí mo kélé kan ẹ wa ijtama'u ala an yadurruka bi shay'in lam yadurruka illa bi shay'in qad katabahu Allahu alayka nǹkan kan ò ní wá bọ̀ wọ́n lè lẹ́ nǹkan mọ́ wọn ò lè ṣàṣàṣì sí ọ wọ́n lè ṣe àásán sí ọ wọ́n lè ṣépè fún ọ àfi kó jẹ́ wípé ní tọ́lọ́run bá kọ pé yóò ṣẹlẹ̀ sí ọ ni àfintọ́pẹ́lọ́ ń bá kọ kalẹ̀ pé yóò ṣẹlẹ̀ sí ọ ní ṣe ẹ̀ka Kùránì níbẹ̀ àfi kẹ́ ẹ máa búyàn àfi kẹ́ ẹ bá sórí social media kẹ́ ẹ máa ṣépè tí wọ́n bá wọ́n rí bí èpè wọ́n máa ṣe wọ́n ní listing sí táwọn sọ ẹ̀kẹ́ ti ẹ̀fà nǹkan kan yóò ń bẹ̀ kó ṣe yín láǹfààní ẹlẹ́yìn ṣe conference ṣe conference bí mọ́díkàsí ó ṣe lòkè ṣe conference báwọn ọmọ kí ó ṣe máa ṣe dáadáa láwùjọ ṣe conference bí nǹkan ó ṣe máa lọ gbogbo ń tẹ̀ ń wí bẹ̀ èébú èpè ńlẹ̀ ń sẹ́ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ara yín náà sì báyé ara yín jẹ́ sọ́lọ̀ ní kẹ́ ẹ máa ṣe kíni sọ́lọ̀ ní kẹ́ ẹ máa takora yín sọ́lọ̀ ní kẹ́ ẹ máa kóra yín ló kọ́kọ́ kíní kan aládùú kíní kan oní kíní kan kíní kan oní nǹkan kan ẹ̀yin nìkan náà lẹ́mọ̀ fẹ́ ríra yín pẹ́yìn lẹ́jẹ́ nǹkan kan má di ilé kù ọ́ ẹ fẹnu bàjẹ́ bàbá ló mú po ṣé wàá wà muhammadu lẹ́hàwàlù náà lẹ́tún fẹnu bàjẹ́ yìí iṣẹ́ ẹ ti yín sì ti dúró ẹni tó parí ẹ ti parí ẹ ẹni tó ṣiṣẹ́ lórí ẹ̀ ti tí kíni ó ti fẹ́ sẹ́rẹ̀ rinlẹ̀ àbúrò Sheikh Adam Abdullahi Ala lórí Ọlọ́run tó ní wọ́n sì ti kún wọn lórí ẹ̀ Ọlọ́run tó ní Sheikh Adam ti kún Sheikh Adam lórí ẹ̀ wá fi ti yín ṣe tí nǹkan kan bá ti wá sí ẹ̀ máa wá pariwo oògùn wọ́n sà sí yín ni wọ́n ṣe kíní kan sí yín ni wá gbà pọ́lọ̀ ní kún yẹn gbà pọ́lọ̀ ní fi nǹkan séyàn ulaika alayhim salawatun min rabbihim wa rahmah الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون bí n bá rí kéwù yìí ké èmi ò lọ lé kéwù ẹ̀yin tẹ́ lọ lé kéwù ń bẹnu Kùránì tẹ́ ń rí lójoojúmọ́ ǹjẹ́ ẹ gbà fọ́lọ́run ló fi nǹkan ṣe àfáyín ǹjẹ́ àfáyín gan gbà fọ́lọ́run ló jẹ́ kí nǹkan yìí ṣeun ǹjẹ́ àfá tún wá dúpẹ́ àmẹ́yànjí rẹ̀ ṣe tọ́lọ́ tẹ́mi rẹ̀ ti bọ́ tí ò sí má tó bá ṣe kówó ni wọ́n ná tó bá ṣe pé ájò ni àwọn èèyàn ṣe ájò wọ́n ṣe fẹ́ lómi kò yé àáfàá tó wá yè tán ìtún wá ń pẹ́ nìkan lọ sàṣìhun ṣe ka Kùránì báyìí àáfàá mú fútí sóyé yín
bàbá wa kan bẹ tí ń fẹ́ dákọ̀ wọn torí ìmọ̀ wọn ní ha gbogbo tíra sórí ni tí wọ́n bá gbogbo tíra tẹ ha sórí tẹ ha Kùránì sórí sẹ́ẹ̀ bá pàdé ń bẹ̀ ni la tasqutu min waraqatin illa ya'lamuha mo lè mọ́ pronounce ẹ̀ dáadáa ẹ̀yin lẹ kéwù ewé kan ò ní jábọ́ sórí lórí igi àfi kí Ọlọ́run wọn mọ̀ sí tí wọ́n kọ́ wa nu tẹ́rìbíyà Tìjàníyà nìyẹn tẹ́rìbíyà Tìjàníyà kìí ṣe pé kó lo talisman kìí ṣe pé kó lo oògùn kìí ṣe pé kó ṣe kí nìkan ó jẹ́ kó recognize pé talisman bẹ ó jẹ́ kó recognize pé oògùn bẹ ó jẹ́ kó recognize pé ewé ń bẹ ó jẹ́ kó recognize pé egbò ń bẹ ó jẹ́ kó recognize pé àdúrà ń bẹ ó jẹ́ kó recognize wípé èpè ń bẹ tẹ́rìbíyà fẹ́ kọ́ tó fi rí ilé ayé tẹ́lifíà fẹ́ kọ́ ẹ pé kò mí ní pé yẹn kéwú tán ni ò lè hùwà kíwà àìmọye ọmọ kéwú tó jáde nílé kéwú kódà ní mọ́ríkàsì tẹ́ ń sọ yìí náà tẹ́ ẹ bá dé gbogbo Agége nǹkan mẹ́rin igbó tẹ́ dé gbogbo ọ̀nà ìkíní bẹ́ẹ̀ igbó lẹ́lòmí mu ìkan gbé mi ọkùnrin kan gbé mi ní ó ti pẹ́ ẹ̀ tá a ti ń rí ẹnìkan òun kan ṣe kọ́ máa ṣéwù lẹ́nìkan tukhrijul hayya minal mayyit wa tukhrijul mayyita minal hayy kò fẹ́ sọ pé máa ṣéwù kan lẹ́nìkan Ọlọ́run ló wí bẹ́ẹ̀ nínú Kùránì a máa ń fa òkú rọ lára àyà alààyè a sì máa ń fa alààyè yọ lára òkú ní tí tẹ́lifíà fẹ́ kọ́ understand ni pé tó bá fẹ́ rí ilé ayé gbé kò sí ti ń ṣẹlẹ̀ láyé tó gbọ́dọ̀ ṣe kí ni o tó gbọ́dọ̀ bá ẹ lójijì tẹ́lifíà Tìjàníyà ó fẹ́ kọ́ ọmọ títóbi Ọlọ́run ẹyọ kan wal awwal wal akhir waz zahir wal batinu wa huwa bi kulli shay'in alim ní tẹ́lifíà fẹ́ kọ́ ẹ nìyẹn kódà ògùn tẹ́ ń sọ yẹn gan ògùn tẹ́ ń sọ yẹn gan ogun tẹ́ ń sọ yẹn tẹ́ ń sọ pé bàbá wa kan bàbá wa ṣé òṣìtú yìí ń dàkọ wọn ṣe prógráàmù kan tí mo gbọ́ láàárọ̀ ìtọ́ àmọ́ mo fẹ́ fa nǹkan kan yọ́nbẹ̀ kí ṣe kí mo fẹ́ takò wọn káwọn náà sì nótìsì ẹ̀ dáadáa pé ìgbà náà kọ́ tí àáfàá kan tó bá jẹ́ pé ní èèyàn bá ń bẹ láàrin gbogbo àwọn eléégún tó bá yọ àdó tó lóun fi ṣéèfù láìfì yàn tẹ́nìkan bá ṣubú àgbo eléégún nù tó bá sì ṣe pé ní wọ́n yọ kinní kan tó bá ti jẹ́ pé àgbo aláàfáà ni ntí wọn bá rí ni wọn yọ ẹgbó bàbá wa ní Abẹ́òkúta bàbá Ṣítù ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ṣàkíyèsí yìí o lórí social media mo ti rí njó ní tí wọn nígbà táwọn kan fẹ́ gbalẹ̀ l'Agége àwọn sọ fún bàbá pé ẹ má kéwú mọ́ àwọn ní nǹkan ilẹ̀ Yorùbá táwọn ó lò àwọn sì lo nǹkan ilẹ̀ Yorùbá yẹn ó ń bẹ lórí social media mi ò craft yẹ o ẹ lo làákàyè àfàlà tàkìlún àwọn dẹ̀ lo nǹkan Yorùbá táwọn níyẹn àwọn dẹ̀ fi bá àwọn ẹni yẹn jà wọ́n túká wọn lè wá bẹ̀ mọ́ kódà ìtójó lórí wọn lọ rèé gbé nítorí pé orí rẹ̀ dàrú ọ lọ bú mínísítà wọ́n gbé ni wọn ò jẹ́ nǹkan kan mọ́ sóhun ò lè rántí ilẹ̀ mọ́ ilẹ̀ wo ilẹ̀ tí wọ́n kọ́ lé kéwú bàbá ló sọ bẹ́ẹ̀ mi kọ́ kódà ṣé òdáwòdà fà ńlá ń bẹ̀ ń bẹ̀ níbi ìjókòó yẹn tẹ́lẹ̀ bí ó kọ ẹ pé oògùn tí wọ́n ń sọ yìí gan bó o lágbára ṣe débẹ̀ tí fi ń jẹ́ yóò fi Ọlọ́run ọba mẹ́ látara bẹ̀ kí ṣe kéwu pé kíní kan ọ̀tọ̀ ni pé mọ́sẹ̀ yìí ntọ́lọ̀ ní ẹsẹ̀ rẹ̀ ntọ́lọ̀ ní ẹ mọ́sẹ̀ lélẹ̀ nígbà náà ntọ́lọ̀ ní ẹsẹ̀ àti ntọ́lọ̀ ní ẹ mọ́sẹ̀ bọ́lọ̀ ń ṣe kọ̀ pọn dandan lórí ó fọmọ ẹ̀dá ń freedom láti choose ní tó ní kó ṣe ó sì fọmọ ẹ̀dá ń freedom láti choose ní tí láti kọ nǹkan tọ́lọ̀ ń bá ní ká ṣe tí ó lóhùn ò ní ṣe kódà bọ́lọ̀ ń ṣàlàyé ẹ̀ sílẹ̀ pé yọ wọ̀ náà á ní nǹkan lòún ṣe ẹ̀mí rẹ̀ ó ní lòún ṣe ألا أتى على الإنسان إنه من الدهر لم يكن شيئا مذكورا إن خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إن هديناه السبيل إما شاكرا وإما كفورا فمن شاء فليؤمن ومن شاء فليكفر Ọlọ́run tó sọ bẹ́ẹ̀ fọmọ ẹ̀dẹ́yàn mo dá yín sílẹ̀ ayé nabtalihi kí n lè bá dán yín wò وجعلناه سميعا بصيرا mo ṣe ní Nàìjíríà tẹ́ ti ń gbọ́ إن هديناه السبيل mo fojú ọ̀nà mọ̀ yín إما شاكرا وإما كفورا bóyá ẹsẹ̀ kíni ẹ̀jẹ̀ tí ó dúpẹ́ fẹ́mi Ọlọ́run abẹ́sẹ̀ kèfèrí sí mi nínú súrátù kíni ní súrátù káfí ní ti ń sọ wípé ní faman sha'a falyu'min wa man sha'a falyakfur Ọlọ́run fún wa l'opportunity nílé ayé gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́yàn objective ló ṣe fún wa pé mú kan inú kó gbà fẹ́mi Ọlọ́run àbí kó má gbà fún mi Ọlọ́run gẹ́gẹ́ ọ̀rẹ́ sọ síbẹ̀ pé mo jẹ́ gbogbo èèyàn ń pa pé kí wọ́n gbà fún mi chúùsì tó bá wù ọ́ ni kí wọ́n á sẹ̀san rẹ̀ fún tó bá jẹ́ pé ní ire ni ọ́ túùsì tó bá wù ẹni kí n wá sẹ̀san rẹ̀ fún wájú pẹ́ ní ibi ní ọ́ kí ló dé tẹ́ ẹ̀gbọ́ Ọlọ́run ọba mọ́ kayfa takfuruna billah nǹkan kan wá ṣe yín láti bí ọdún kan ọdún méjì ẹ wá ń pariwo nǹkan kan náà wọ́n sà sí yín ni o wọ́n ṣe nǹkan kan sí yín ni o wọ́n hùwà kan sí yín ni o ṣe ẹ̀gbọ́ Ọlọ́run gbọ́ sí tẹ́lẹ̀ bí ayé yín ṣé tíra tẹ ẹ̀ka gan tó face to face ó yé yín
ó ní ìgbà tí ìyún ọsọ ó ní tẹ́lifí àti àwọn Tìjàníyà ń ṣe iná kọlọ̀pọ̀lọpọ̀ mú ní ẹ mú gbó mo rẹ́rìn mo kàn wẹ́ni mẹ́pẹ́ sọpọlọ lélẹ́yìí sí làkàyè lélẹ́yìí ní tẹ́lifí àfẹ́ kọ ẹ kọjá nǹkan bẹ́ẹ̀ bàbá kan ń bẹ nílùú Ìlọrin bí ní kì í ṣe mùsùlùmí ni bàbá mi ń bẹ nílùú kan ní sáìdì kan ní agbègbè Ìlọrin bí ni ó lè mu ìyálàyàgbó àti ògógóró tí wọ́n bá gbèyàn déwájú ẹ̀ ní ìsìn bí wọ́n bá ti ń rí ẹni ló sọ pé n ti ń ṣeré kò ní fi ọtí wò kò ní fi gbó tí mu tí ọmọ mú lójú yín tí ó sì máa mu ògógóró rẹ̀ kò ní fi wò yóò ní ẹbu omi wá yóò sì kéwú sí yóò ní mo gbé fún tọ̀hún sì gbádùn Allahu akbar kabira pẹ̀lú gbogbo tí mu tẹ́lifíyà ní ọkọ̀ ẹ pé Ọlọ́run lè pamọ́ sí i lára kò mí ní pé n ti ń ṣeun lọ wà níyàn lọ́ka alámàlékà tí ń bẹnu títà fi ń ṣe tẹ́lifíyà lọ wò alámàlékà wọ́n fẹ́ filé ayé hàn ọ́ generally wọ́n fẹ́ jẹ́ kó mọ̀ pé ìyá rẹ tó ló bí ọ òun ló bí ọ ó lè má ṣe ọ ó sì lè má ṣe ọ ó lè jẹ́ kó ọ̀gá ó lè má jẹ́ ọ̀gá wọ́n fẹ́ jẹ́ kó mọ̀ pé kò sọ̀rọ̀ kankan mọ́ Ọlọ́run nìkan lọ̀rẹ́ wọ́n fẹ́ jẹ́ kó mọ̀ pé Ọlọ́run nìkan gbẹ́kẹ̀ rẹ lé wọ́n fẹ́ jẹ́ kó mọ̀ kó má pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run bó ti wulẹ̀ kó ọmọ tẹ́lifíyà nìyẹn kò sóko àjànú ń bẹ̀ kò sóko kankan ń bẹ̀ èyí tú gbogbo ẹ̀fọn torí pọ̀ ọmọ o sì mọ ọ̀fẹ́ wádìí ń pa rẹ̀ wọ́n wá ní gbogbo ẹ̀yin tẹ́lifíyà náà kọ́lẹ̀ bí ń ṣe kí ní kankan àìmọ̀ iye àfa àtọ́ jáde ńlé ike oyin tí ń gbà yàwó níyàwó wọ́n kún gbòòrò àbí kí ló fẹ́ sọ fún mi bọ́mọ mi ìbá ẹsẹ̀ délé kéwú tán ní tó bá délé kéwú ní ìsìn dákàsá kéèsì ni kó ti ń gbà pẹ́ kaná láì mọ iye ọmọ tá ní wọ́n wá lé kéwú kọ́ wá kéwú kì í ṣe lé kéwú náà ti kọ́ wọn títí ń jóògùn àìmọye ẹwọ nǹkan tí bàbá yẹn sọ lórí social media gbóòní ló ti sọ oògùn lẹ bàbá òun lòun lò tó ń fi dà wọn rú tó nípa bẹ́ẹ̀ sí sọ́dọ̀ náà ṣe lè sọ pé Kídírù tọ́pàdé ànábì Musa alayhi salatu wassalam tó sì pa ọmọ ọlọ́mọ apààyàn ló yẹ kẹ́ ẹ mọ̀ pé ànábì Musa náà jẹ́ ìsí pé àkọ́tàtà náà sáṣẹ̀ kí yàtá bìgẹ́rì náà sí kí ló tó fi pa ẹ̀mí tó jẹ́ pé kọ́ pààyàn ọ̀pá sọ́hàn sí tí èbá ṣe pé Kùránì ṣàlàyé rẹ̀ pààyàn nù Suratu Kaf wípé ìdítọ́ ìṣe báyìí rè ta ló lè gbarú ìdí yẹn nísìn kẹ́nìkan kàmí ẹnìkan kó lóun pa kó lóun wá rí náà kó lóun ló fi hàn pé kìnnìkan ni tẹ́lifíyà fẹ́ fún ẹ ńlá káyè pé ìmọ̀ òpin sí ní Ìsìláàmù nìkan law kana al-bahru midadan li kalimati rabbi lanafida al-bahru qabla an tanfada kalimatu rabbi walau ji'na bimithlihi madada ọ̀rọ̀ Ọlọ́run pọ̀ lọ kárin kìí ṣe ń jẹ́ kọ́nu tíra nìkan ni ṣùgbọ́n kò sí nǹkan tí Kùránì ọ̀dá sí gbogbo ń ta sínú tẹ́rìbíyà pátá kò sí tí Kùránì ọ̀sán pa rẹ̀ tẹ́rìbíyà Tìjàníyà lèmi sọ kò sí tí Kùránì ọ̀sán pa rẹ̀ kò sí tí Kùránì ọ̀mẹ́rin wá ń pa rẹ̀. wọn àfẹ́ ìsìláàmù tó gbà yẹn wọn àfẹ́ kó tún jáde kó onú ìsìláàmù mọ́ náà sì sí tẹ́rìbíyà fún ọ̀wá mi nǹkan ọmọ kéwù kò mí nípa ọmọ tẹ́lifíyà kò mí nípa ọmọ Ọlọ́run ìwà tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ sá lè yọkù tọ́lọ̀ ń dámọ̀ nínú kádàrá rẹ̀ sẹ́nìkan lè yọkù tẹ́lifíyà ó fọ́n ńlá káyè tẹ́lifíyà ó fọ́n ńlá káyè pé ìwọ ló change sí tọ́lọ̀ ń fẹ́ tẹ́lifíyà ó fọ́n ńlá káyè pé n tó wí àǹfààní tó ń bẹ ń bẹ̀rẹ̀ tí n bá ṣe léyìn nìkan tẹ́lifíyà ó sì fọ́n ńlá káyè kódà kó ní nǹkan lọ́ọ̀ máa ṣe yóò sì máa jẹ́ ọlẹ́rìí pé Ọlọ́run ti sọ fún ọ pé ẹ má ṣe yìí ó sọ mọ́ pé tí ó mú wárì yọ́lá ọlọ́jú makashifatil qalbi wal absar wal ayn ta'abuda lillahi ta'ala yóò sì páyà ojú ẹ yóò sì páyà ń tọ́ nǹkan tí tẹ́lifíyà ní ṣe pẹ̀lú ẹ̀nìyàn lọ́ọ̀ka alámàlékà kọ́ lọ́wọ́ inú alámàlékà mọ̀ awúwalí lọ́ọ̀ka dáadáa má jẹ́ túmọ̀ rẹ̀ fún ọ ìwọ náà lọ́ọ̀ka ń bẹ òkò kàn jẹ́ wọ́n kàn lè mọ̀ fún àmọ́ àwọn tó ní lọ́wọ́ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn gbogbo àwọn tó bá jẹ́ mùrídì Sheikh Ibrahim radallahu ta'ala anhu alámàlékà yé wọn lẹ́nu wọn kódà ń bẹ nínú tíra tí Sheikh Ibrahim ṣe lọ́mọ 21 years ó rẹkọmẹ́ndì alámàlékà fún wa pé ká máa ṣe kí ni o pé ká máa kà á torí pé nìkan mutí torí pé nìkan mugbó torí pé nìkan mu kinní kan àìmọye ọmọ ilé kéwìn tí mú tó sì pé lẹ́ láàfà àìmọye wọ́n sọ pé tẹ́lifí àtẹ̀sí náà ní wọ́n fi ń mugbó àìmọye ọmọ ilé kéwìn tó sì gba ìyàwó
àìmọye ọmọ kéwú tó ti lálà sí ẹni ẹlẹ́ni nítorí pé ń jà sílé mọ́mù. àìmọye àbùkù tẹ́ ń ṣe fúnra yín tẹ́ gbéra yín lárugẹ mọ́. Ní kọmitì tí ọmọ mójú táwọn kan ṣe bá ṣe nǹkan tí ó tó fẹ́ kù díẹ̀ káàtó pé ẹ má balẹ̀ kí wàá jẹ́ báyìí ni ẹ ṣe báyìí ni ẹ ṣe ṣe kọ́nfẹ́rẹ́nsì tí ó yanjú tí ń ṣe ẹ̀yin gan. àfi ká ẹ jókòó gbogbo èèyàn wá sọ̀rọ̀ àwọn ẹ̀rìn nǹkan tó sọ̀rọ̀ làkàyè kan. àwọn ọmọ kéwù sì jókòó lọ ẹrù ìgbà tí mo fi irọ́ tẹ èèyàn tẹ handpick fúnlẹ̀ Yorùbá nígbà tí ń sọ̀rọ̀ àwọn ọmọ kéwù fẹ́ lẹ̀ lóko ṣé bẹ́ẹ̀ pé wọ́n dákẹ́ ni. ẹni tó gọ̀ tí ń dákọ̀ Sheikh Ibrahim bàbá tó sẹ̀yìn kalẹ̀ Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Ilorin àgbàlagbà ẹni Ọlọ́run tó ṣiṣẹ́ fọ́lọ́run kí Islam má bàa parí pọ́pọ́ má bàa parẹ́ lórí ilẹ̀ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ó ní báyìí ni ẹ sì takò lékun tí ṣe ò gbé kalẹ̀ á mọ àwọn èèyàn tá a lè dákọ wọn nínú bí ìjẹ́ jẹ́ pòfẹ́sọ̀ tí wọ́n jẹ́ ní Ọlọ́run tí wọ́n wà highly recognized internationally tó jẹ́ pọ̀ ọmọ Amẹ́ríkà sí ni tí wọ́n jáde ńbẹ̀ tí wọ́n pọ̀ lọ kárin irú yín tẹ́ jáde tẹ́ ń wí kòtìkòtì yìí náà tẹ́rí bí àfijé wa pé irú yín náà jáde ńbẹ̀. In every society there must be bad egg. Islam tẹ́ ń wọ́n ní òpin sí 75 ẹyọ kan lọ́dọ̀ lóhun ní yóò jẹ́ tẹ́wọ́ gbà wájú rẹ̀ ẹyọ kan péré ẹyọ kan tí ó wà jẹ́ tẹ́wọ́ gbà wájú Ọlọ́run yẹn sẹ́mi àti ẹ̀ ń bẹ nù wọn tẹ́lifíyà ní ọkọ̀ ẹ nípa ayọ̀ Ọlọ́run ìní ọkọ̀ ẹ lódodo ìní ọkọ̀ ẹ pé kọ́ ọmọ ṣiṣẹ́ rí tẹ́lifíyà ní ọkọ̀ ẹ àmọ́ torí Ọlọ́run dá mọ́ wa o lè má gbàgbọ́ o lè má tẹ̀lé tẹ́lifíyà ní ọ̀sọ́ ẹ di èèyàn fúnra ara rẹ ní ọ̀sọ́ di ẹni ló fi dára rẹ mọ̀ ló fi mọ̀ pọ́lọ̀ nìkan. Tawhid tẹ́ ń pariwo yẹn tẹ́lifíyà ní ọkọ̀ ẹ ní tawhid ìjọkan ṣoṣo Ọlọ́run nǹkan kan ò ní sí ọkọ̀ ọmọ tó ń ṣe ẹgbẹ̀lẹ́gbẹ̀lẹ́ ìtẹ̀kùn ta'lamuna fa innahu ya'lamuna kama ta'lamuna wa tarjuna mina Allahi ma la yarjun. ṣé bẹ́ẹ̀ yín lọ́lọ́run táwọn ò ní ẹ wá lọ́lọ́run tán nǹkan wá ṣe yín wá ń pariwo lágbájá ló fi nǹkan ṣe wá ń dákọ̀ kó òun ló fi nǹkan ṣe yín ẹ̀ ń pè Ọlọ́run ló fi nǹkan ṣe yín òun ló ṣe kíní kan fún yín òun ló ṣe gbá fún yín ẹ wá níṣẹ́ kankan àfi kẹ́ ẹ máa ṣe kéèbù ìmọ̀ yín ò wá wúlò fún yín. لا تطلب العزة لدى الخلق لا ولا تراهي البل إلهك أقصدا tẹ́ bá ń wá orúkọ pé fẹ́ hàn Sheikh Adam ṣiṣẹ́ ni Sheikh Adam fi hàn wàláhì tàláhì thumma billahi alladhi la ilaha illa huwa. mo wà ní Medina Kaula njọ́ kan ní Medina Kaula nílùú Sheikh Ibrahim tí Sheikh Ibrahim dálẹ̀ kò easy kì í ṣe owó ní Sheikh Ibrahim fi dá Islam ní Sheikh Ibrahim fi dá Medina Kaula kalẹ̀ ń tọ́ bá nulẹ̀ ló ń sè. mo wá wà ńbẹ̀ a wá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ Sheikh Ibrahim tí wọ́n jọ̀rẹ́ mi tí wọ́n fẹ́ràn mi púpọ̀ a wá ń sọ̀rọ̀ níbi tá a ti wá settle down tá à ń sọ wọn abẹ́rẹ́ sí ní béèrè àwọn àfáà Nàìjíríà wọ́n ń dákọ̀ wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹni tí gbogbo wọn dákọ̀ jù òní Sheikh Adam Abdullahi Al-Ilorin mo fi Ọlọ́run tó tóbi jù mí lọ Ọlọ́run tó tóbi jù gbogbo alọ́mọ ìbúra wọ́n wá ń ròyìn Sheikh Adam fún mi wọ́n ń ròyìn tíra Sheikh Adam fún mi ní Senegal ìrí ẹnìkan nú wọn tó sọ tí ọ̀dá ń pa Sheikh Adam torí pé wọ́n válù mímọ́ ẹni mímọ́ ló gẹ́gẹ́ bàbá àdé àgànṣe kọ́ ni pé ẹni kéwú àkélò ló ní kéwú ẹni kéwú àkélò ló ní kéwú kí láǹfààní kéwú tẹ́ẹ̀dá òun lò ẹni kéwú àkélò ló ẹni ka Kùránì lójoojúmọ́ kò ṣiṣẹ́ fún yín ẹ wá ń pariwo àdó my foot àdó tà tí ń lo pátá wà ń kékeré gbogbo ohun tó lè ṣe jàǹbá fún yàn ló lè ṣe dáadáa fún yàn bẹ́ẹ̀ náà ni àyà Kùránì nínú Kùránì àyà Kùránì nǹkan àìmọye nǹkan tẹ́lẹ̀ lò tẹ́lẹ̀ fi ṣàdúrà fún yàn náà lẹ́tọ́ fi lè ṣépè fún bẹ́ẹ̀ náà lògùn lẹ Yorùbá bọ́ọ̀lù Ọlọ́run ṣe jẹ́ káwọn èèyàn mọ̀ pé tẹ́ bá méwèé tẹ́ dákọ̀ mélèé yóò sì báyìí ẹ̀yin ẹsẹ̀ gbàgbọ́ pọ́lọ́run lẹ́lẹ́sàn gẹ́gẹ́ bọ́ọ̀lù ṣe sọ pé al-jasā'u l-ihsān ila ihsān ẹ̀san dáadáa ní fún lẹ́fẹ́ tó bá ṣe dáadáa ما يعمل مثقال ذرة خيرا يره ṣe kanu tírà ni tẹ́nìkan bá ti ń sábúrú fún yín ẹ lọ kà béèyàn bá ń ṣe dáadáa yóò rẹ̀san rẹ̀ فما يعمل مثقال ذرة شرا يره ẹni tó bá ṣe aburú kódà bó jẹ́ kékeré yóò rẹ̀san ẹ̀yin ṣe ń fọkàn sí pé lágbájá ní ń ṣe yín tí ì sọlọ́n ní tí sì ń ṣe yín sì ń sàwọn mi ta ló mú wa
ẹ wá tẹnumọ́ látọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ẹ tún wá sinmi náà ẹ tún wá ń wí ẹ sì lọ ka súrátù Hùjúrátì dáadáa ẹ lọ wo ńlọrọ ń sọ ńbẹ nípa mùsùlùmí sí mùsùlùmí ẹ bá débi kẹ ẹ bà àyàn jẹ́ ẹ bàjẹ́ títí ẹ dákun gbogbo òtàn tí ẹ ti ẹ máa sọ yẹn náà ọ̀dà ẹ sọ̀tàn ṣé Muhammadu Awalu ló mú po irọ́ la bá ń bẹ̀ kí ló dé ó lẹ̀ sọ̀tàn lé ohun kíjìpá irọ́ la bá ẹ̀yin lẹ́jà máa sọ̀rọ̀ ẹ má ta sí ṣé Ibrahim mọ́ ṣé ò tó wọra ṣé Ibrahim tó wọra ẹ̀ tó pé má yuhibbuni wa má yarani fi jannatil khuldi bila butani iz annani khalifatu Tijani ó wúra rẹ̀ sùnsùn ó lẹ́ni tó bá nífẹ̀ẹ́ mi tó bá rí mi tó sì nífẹ̀ẹ́ mi yóò wà lìjánà láìsí lóòsẹ́ kò tún lè yé eyín o tí n bá fẹ́ lọ́nu tẹ́lifíyà tí ń túmọ̀ rẹ̀ fún rírí ṣe Ibrahim tó bá rí Islam ló gbé lọ́wọ́ ẹni tí ń ṣe inú Islam ni ó fi kọ́ ẹ ó kẹ́kọ̀ọ́ rẹ̀ lára rẹ̀ má yuhibbuni ẹni tó bá nífẹ̀ẹ́ ò lè ṣe tí ń bá ń ṣe tó bá nífẹ̀ẹ́ ṣe Ibrahim tí ṣe Ibrahim máa ń ṣe tó jẹ́ tọ́lọ́run lọ́ọ́ máa ṣe la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi ọgbọ́n tí ṣe Ibrahim sọ́dí wàhálà sọ́tù àìnẹ́kà misliya sáhìrá ẹ̀yọ̀bá àdábọ̀wà muhammad sallallahu sùlúkí wà jẹ̀sì bí wà ní ulumu fuyud ṣe Ibrahim lọ sọ bẹ́ẹ̀ ṣe rí pẹ̀lú ojú ara yín wòlíì kan tẹ́lẹ̀ fi compare mi barhaman yes ẹni tó dára ẹ̀ lójú númà kọ̀dí ó sọ ní bil ilmi wa tasrif ńgbà ṣe Ibrahim dépò bẹ́ẹ̀ kọ̀dí ó sọ ní bil ilmi wa tasrif in kuntu kun yakun bila taswif ọlọ́run fún mi nímọ̀ wa tasrif in tí wọ́n fi ń yí nǹkan padà sọ fẹ́ sọ pé kò sí ní tí wọ́n fi ń yí nǹkan padà ní ayé ni ṣe Ibrahim ní mo mọ̀ in kuntu kun yakun bila taswif tí n bá sọ pé kí nǹkan máa ṣe nǹkan wọn máa ṣe ọwọ́ àjọ ẹ lójú mọ́jì ojú ẹ lójú ọmọ ìbílẹ̀ Yorùbá lè ní Adérẹ̀mí ló kọ tèmi ọmọ Yorùbá lè ní àwọn babalà mi náà máa pé èmi lágbájá ọmọ lágbájá èmi ẹkùn ọmọ kìíní kan kò sásètì inú ọ̀rọ̀ mi ọ̀gbọ́n ni lọ béèrè wọnú family house ìyá mi bàbá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n pè ní àní sétí kò sétì rí ọ dára rẹ̀ mọ́lẹ́ sọ̀rọ̀ ẹ̀ láàní sétì àmọ́ ẹ̀ ní sétì Ọlọ́run ọba ni Ọlọ́run ni ò ní ṣe nǹkan tí bọ́ọ̀lù Ọlọ́run ṣe fi ewé hàn wá tí Yorùbá ń pelé ní ewé gbégbé ewé ewúro ewé kinní kan ewé làpálàpá ó sì jẹ́ pé lọ́dọ̀ Ìgbò láńgbèjì míì wọ́n fi ń pe ewé gbégbé láńgbèjì míì wọ́n fi ń pe ewé ewúro láńgbèjì míì wọ́n fi ń pe ewé làpálàpá ó sì jẹ́ pé ilẹ̀ tápà náà ọ̀tọ̀ lèdè tí wọ́n fi ń pè ó sì jẹ́ pé lọ́dọ̀ àwọn China ọ̀tọ̀ lèdè tí wọ́n fi ń pè ó sì jẹ́ pé lọ́dọ̀ àwọn Lárúbáwá ọ̀tọ̀ lèdè tí wọ́n fi ń pè ewé yìí kan náà sì ní títẹ́ bí àfẹ́ fọkọ̀ ṣe làákàyè lórí rẹ̀ nu kì í ṣe tẹ́lifíà tẹ́yìn ń rò pé ṣe báwọn tí ń ṣe tẹ́lifíà àwọn náà mú gbó tí wọ́n ṣe nǹkan kan igbá wo in every society there must be bad àìmọye bad tó Americas kò sì pé ká má mọ àwọn ẹni ire tá a mọ̀ pé ẹni ire làwọn eléyìí tó di kọ́ tẹ́ ẹ bá wọn pàdé ara yín ó sì balẹ̀ wọ́n kọ́ yín lẹ́kọ̀ọ́ wallahi tallahi thumma billahi bàbá wa Alábí ní university professor Alábí bí bàbá ń ṣe dàgbà tó ńjọ́ kan mo pàdé wọn lọ́nà mo wá ní bí Islam ṣe rí tó ń kálukú máa takora wọn yìí lákàtà mọ̀ fún mi lọ ó fẹ́ béè lọ́wọ́ yín kí lànà Muhammad sọ ń pa rẹ̀ wọn láfa àwọn ní pẹ̀lú ògo Ọlọ́run á sì ríra torí wọ́n lọ sí program kanjọ́ náà ni bàbá wa professor Alábí ní University of Ìlọrin bàbá ń lọ program kanjọ́ wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run á sì ríra níjọ́ tí wọ́n rí wọn bá ẹ̀rọ pé wọ́n ti mú tíra àwọn sí àpò ni wọ́n ti ṣe photocopy rẹ̀ wọ́n wá gbélé mi lọ́wọ́ pé àáfà yọ sàǹfààní fún ọlọ́ọ̀ka yóò yé ọ níbi tá nàbà Muhammad ti ṣe last khutbah tá nàbà Muhammad ṣe tó fi pé àwa mùsùlùmí ká ṣọ̀kan inna ilahakum wahid Ọlọ́run ọba yẹn ẹyọ kan ni bàbá tó bí yẹn ẹyọ kan ni ẹ̀rí kan báwọn kò sí tí ó yàtọ̀ nínú àjàmí àti àrọ̀bí yìí illa bitaqwa akramakum indallahi atqakum kò sí yàtọ̀ nínú yín kọjá Lárúbáwá kò sí yàtọ̀ nínú yín kẹjẹ́ Yorùbá kò sí yàtọ̀ nínú yín kẹtẹ́ ṣe kí ní kà fi ìpayọ̀ Ọlọ́run ọ̀dọ̀ bàbá mo ti rí wípé bí Islam bá ti ẹ̀ pín bó ṣe pín yìí àfà ìpayọ̀ Ọlọ́run ní kẹ́ gbá mú ẹ wo tẹ́bíyà tó lágbà tí Sheikh Adam bá wá kọ́ ẹ̀yìn tẹ́bíyà tí Sheikh Adam sì ti kọ́ kalẹ̀ tó fi pọ́n ṣe Ibrahim lé kí ló tẹ̀yìn ṣe fẹ́ mọ́ fẹ́ràn àbùkù ká ṣe Ibrahim ṣé tẹ́ ẹ bá fẹ́ pọ́n àfà yín ti bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lé sọ́lọ́run ló lè gbé ga ní abẹ́yìn
ẹ sì lè gbéga. A lè sọ nǹkan tí bàbá Mùdírù Markaz ti ṣe wàláhì tí wọ́n ti ṣe nílẹ̀ Yorùbá tínú wa sì ń dùn sí pé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run fún wa lẹ́nu yìí nígbà tí wọ́n fi ṣe. A sì lè sọ nǹkan àìmọye nǹkan tí wọ́n ṣe tó defiate kó nínú Islam, tó defiate kó nínú Islam rẹpẹtẹ. Ẹ lè fún wọn ní kíni, ẹ lè fún wọn lókìkí àfòkìkí tọ́lọ́run ti fún wọn, ẹ̀yin sì kọ́ lẹ fún wọn. Chàlíchàlí lẹ́ ń ṣe níwájú Mùdírù, chàlíchàlí lẹ́ ń ṣe. Tẹ́ bá lẹ́nu mi ti bá ń rojọ́ nu wọn yóò sì mọ dìde, yóò mọ kúrú, yóò mọ ga, yóò mọ kúrú, kò ní confidence láti sọ̀rọ̀. Àìmọye ọmọ Markaz náà ti soríire tí wọ́n jẹ́ ní Ọlọ́run tí wọ́n kó gbogbo kátàkátà yìí. Professor Adédìméjì ìmọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Professor kíni bàbá wa tó jẹ́ ẹwù òdodo tó gbé dání, bàbá Isaac Ọlárẹ̀wájú Olóyèdé. Product Markaz ni wọ́n. Ẹ lo làákàyè bàbá yẹn fún Markaz kó lè ga. Ẹ má lo làákàyè àwọn aránwọ̀n kankan tí wọ́n mọ̀ sọ̀sọ́kúsọ. Níjọ́ lẹ́rí Professor Olóyèdé kọ́ mọ wí nǹkan kí nǹkan káàkiri bí irú tàwọn eléyìí. Gbogbo èèyàn wá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ń ṣe conference kọ̀ wá sẹ́ni tó sọ̀rọ̀ gidi kan. Ìkan tó náà wá ń kánú mbẹ́ yẹn náà, òun náà tó wá ń sọ tiẹ̀ náà kán ń. Ẹ ní bínú, apèyín sákèésí ni. Ní tí ó jẹ́ kí lọ síwájú dé bá Markaz. Ẹ sọ ibi tẹ́ ẹ dé dúró, ẹ tún tẹ̀síwájú sí i. Ibi ẹ ṣiṣẹ́ dé ẹ tẹ̀síwájú sí i. Kódà àwọn ọmọ ilé kéwọ́n jẹ́ wọn la abroad sí tí wọ́n bá wọ̀ tó mọ́jọ ọmọ rẹ̀ ọlọ́kọ́ wàá rò pé yọ́ dàbí Sheikh Habib tó wọ́n fẹ́ máa sọ pé òun lọ dájú gbogbo àwọn wòlíì Ọlọ́run lọ láfíríkà. Kí lẹ̀ ń pààyàn ní àpọ́nbó torí tẹ́ mọ́ fi wọ́n wé Sheikh Ibrahim? Kí lẹ̀ ń ṣe nǹkan oṣù sí? Nǹkan oṣù nìyẹn náà ní tí Kùránì sọ gan ẹ̀ tẹ̀lé. Ẹ wá múra kankan sí ní tí ò tó kan. Gbogbo àwọn ọmọ kéwù yín nìsín ẹ lè gbọ́rọ̀ gidi lẹ́nu àfipè. Ẹnìkan gbọ́dọ̀ wá correct yín. Bí wọ́n bá tún wá pàdé yín lóde láwọn míì tẹ́rì inú gbọ̀n tí tó ti funfun lẹ́nu wọn báyìí, wọ́n tún wá máa mú yín lọ́tà. Tá a bá sọ tí ọ̀dà ẹ pè wá, ẹ mẹ́rìí wá. Ìwọ tó sọ pé ṣé Ibrahim kọ́ ọmọ rẹ̀ lọ sí ọmọ mẹ́wàá lọ sí kíní lọ́dún wo sọ́dún wo. Wọ́n yìí bí ọ ní 75 tí ṣé Ibrahim ti kú. Ọmọ ọdún mélòó ni ẹ ń gbà náà? Ìwọ mú fi irọ́ tí wọ́n yàn tí wọ́n hand pick yẹ. Ó ti ṣó òpó onímọ̀ kankan. Ṣé Ibrahim kọ́ ọmọ mẹ́wàá lọ? Ṣé kò wá hàn lára Sheikh Ibrahim nísìn? Ṣé kò hàn lára Mọ̀lánà Sheikh Ibrahim? Ọmọ rẹ̀ náà kọ́ wọ́n tó pè lọ sí Saudi. Mélòó wọ́n pè lọ́mọ Nàìjíríà lọ́bẹ̀ tó jẹ́ mẹ́ńbà kọ́mítì yẹn táwa náà máa fi yangàn. Ọmọ Nàìjíríà yìí láfíríkà à ń fi àwọn ọmọ Sheikh Ibrahim ti mẹ́mbẹ̀ yangàn pé àwọn aláwà dúdú náà wà ń bẹ̀ alhamdulillah. Tára lè fi yangàn Nàìjíríà lẹ́ni, ẹ ti fẹnu bara yín jẹ́, ẹ ti fẹnu yára yín. Ẹnìkan tá lè fi yangàn tí ń lọ abroad tí ó débẹ̀ tí wọ́n fún recognition ní Mọ̀lánà Sheikh Suleiman Al-Miskinu Billah. Àṣepọ́nlé ń tà ń rí là ń sọ. Ẹgbẹ́ ra yín lárugẹ kí Islam lè gòkè. Àwọn tẹ̀ ń ta sí yẹn wọ́n ti parí ọ̀rọ̀. Kódà wọ́n tún ṣépè fẹ́yìn tẹ́ ẹ bá ń ṣe kíni, ẹ̀yin tẹ́ ẹ bá ń takò wọ́n ti ṣépè fáwọn tí ń takò wọ́n lójú ayé wọn. Wọn àsì lẹ́yìn. Bó lẹ ṣe fẹ́ lẹ́yìn, ẹ̀yin kan ò mójútó gbèsè ayé ara yín. Sheikh Adam Abdullahi Al-Alori wọ́n brand ara wọn lẹ fi bá gbogbo tẹ́ ẹ bá ń lẹ̀ yìí náà. Ẹ má bàjẹ́. Ẹ má bàjẹ́. Ẹ fi tiyín ṣe tiyín. Ẹ fi tiyín ṣe tiyín. Ẹ̀yin náà tún building kankan ká tún rí. Ẹ building kankan ká tún rí. Kì í ṣe kankan kọ́ mọ́ wọ blue àbí kọ́ jáde nílé kéwù blue ni. Kẹ́nìkan wá jáde láti University of Ilorin àbí kọ́ jáde ní Poly kan àbí kọ́ jáde níbi kan ní ìsìn kẹ́ wá ní dandan ọgbọ́dọ̀ mọ́ wá ṣẹrú sí yín bẹ́ẹ̀. No, it's not done anywhere. Tó bá possible fún yẹn lè máa ṣe. Ẹ jẹ́ kó náà jẹ́ èèyàn. Bàbá Sheikh Ṣùgbùlù nígbà wọ́n jẹ́ gbogbo ayé ń pè wọ́n Markaz. Al-Miskinu Billah Sheikh Suleiman nígbà tó jẹ́ àwọn èèyàn ń pè wọ́n Markaz. Bàbá Olóyèdé Ìsáàkà bàbá onímọ̀ òun ni. Ẹ lo bàbá òun níwọ̀n tá a jọ ń ríra wa yìí kó gbé yín kó jẹ́ kí nǹkan ga ẹ̀ńtà lè fi proud ní Nàìjíríà ní bàbá Olóyèdé. Ẹ wo iye owó níjọ́ tí wọ́n ti ń bẹ nípò yẹn tán tí táwọn yẹn ti ń ṣe jáàmù. Èló ni wọ́n kó fúnjọba rí billions of naira Olóyèdé kún. Ẹ wá ṣe kí ni ẹ promote yẹn, ẹ gbé yẹn ga, ẹ ṣàpọ́nlé yẹn. Ìyẹn ló yẹ ká showcase gbogbo tó jẹ́ higher institutions, gbogbo tó jẹ́ institutions láyé. Scholars ni wọ́n máa ṣe kí ni, òun ni wọ́n máa celebrate. Táwọn yóò fi rí pé ilé kéwú wọn, ìkíní wọn, ó ṣe kí ni ó dáa jù. Scholars náà máa celebrate.
ṣé Ibrahim tó ń ti wá lọ tó sì tún dára ẹ̀ lójú tó pé èmi Barhama wàá àfọ́tò àníkà mìsílíà sáhìrán sùlúkì wájẹ̀sì bí wálé ulumi fuyud. ó dára ẹ̀ lójú nù mọ̀ kọ̀dọ̀ ó sọ níbi ilmi wa tasrif. Kí ni wọ́n ti wà nínú mọ̀ wọ́n ìbí ọ 1975 wọ́n bá sì ti bí ọ 1975 ọmọ ọdún mélòó ni ọ kí lọ mọ̀ tọwá dennis tó wá ń pé àfáà kan láfíríkà ọkọ ọmọ rẹ̀ lọ sí kinní kankankan ṣé mọ adágún odò lẹ́gbẹ́ ma ní adágún odò kọ́ ní ma ẹni wọ́n bú yín tó tá a bá tọwọ́ bọ̀ lọ títí yóò padà débú yóò dípa ń yẹ̀yẹ́ ara wa ibẹ̀ làwọn ẹlẹ́bọ̀ ó ti máa wá sa ọ̀rọ̀ nínú tẹ́ ẹ bá sọ wọ́n máa wá ṣe kí ni o ní wọ́n máa fi yẹ̀yẹ́ yín ní wọ́n máa wá fi bú yín ní wọ́n máa fi wá pẹ́ tó nǹkankan wọ́n máa fi wá pẹ́ jẹ́ nǹkankan. Inú ọ̀rọ̀ yín náà wọ́n ti ń yọ àwọn ms bàbá inú ọ̀rọ̀ yín náà wọ́n ti ń yọ tí wọ́n fi ń bà ìsìláàmù jẹ́ àwọn kan tí wọ́n ń pera wọn lólówó òkèrè àbí kí ni lórúkọ wọn ibẹ̀ wọ́n ti ń yọ tí wọ́n fi ń bà ìsìláàmù jẹ́. Ẹ̀yà ara yín gan ẹ̀ ṣọ̀kan wọ́n náà bẹ́ẹ̀ ṣe ṣọ̀kan ẹ máa ta sáwọn ṣéwù tí wọ́n ti lókọ tí wọ́n ti lọ àlẹ́ àdàbí ẹ̀yin náà lẹ́bàá wọn jà àwọn olùkọ́ àgbà ẹ̀yin náà lẹ́ sọ̀rọ̀ burúkú sí wọn ó sì jẹ́ pé ẹ̀yin nìkan ẹ mọ kéwú lóòótọ́ kéwú yẹn wàá fẹ́ wúlò torí kò lọ ìlànà Islam àìwí bẹ́ẹ̀ ká kú síbẹ̀ à ń pariwo ẹnìkan lóògùn tí wọ́n lò títí tẹ́nìkan fi gbalẹ̀ tí wọ́n fi gbalẹ̀ ilé kéwú yín kọ́ tí wọ́n sì wí lórí social media láti rí. Kò sí nǹkan tẹ́nìkan ò lè lò láti fi gbàyàn kalẹ̀ mo ti sọ nínú ọ̀rọ̀ mi pé ní there was a time wà ní University of Ilorin àwárí àfà kan ejò wa bùjẹ ọmọ babaláwo kan wá ń bọ̀ táàtẹ́ ìlú mọ̀ fún ọmọ babaláwo ni ó wọ sẹ́tàn tọ́sà lọ́wọ́ ara àfà yẹn ti ń yí lẹ̀lẹ̀ lọ́ba lọ́bẹ̀ ó bá ní kí ló ṣe wọ́n ló ejò ló gé ejò náà dà wọ́n ló ti lọ wọn ò rí pa ó bá gbé ẹsẹ̀ rẹ̀ báyìí ìsì ń pe gbólóhùn sí orú ejò sì ń jáde òkè iná àti iná òkè kúlẹ̀ wà láwù òkè ìsájà o wallahi lójú mi báyìí ní kí ṣe lẹ́yìn àáfàá tí kìíní gbé tó ti fẹ́ dákú kalẹ̀ ọ̀gbẹ́ni sì gbé ẹsẹ̀ rẹ̀ báyìí ìsì ń pe gbólóhùn Yorùbá sí níran bàbá mi ó ń pe gbólóhùn Yorùbá sí oògùn tẹ́ ń ṣe ń tàwọn wí fún yín ni pé ẹ má fi bà tèèyàn jẹ́ ẹ má sóògùn tẹ́ fi ṣe kíni tẹ́ máa pọ̀ ọmọ ọlọ́mọ Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ tó bá ṣe pé wí àtegbò tẹ́ ìrànyàn lọ́wọ́ tí ayé rẹ̀ yìí dáa tí èsè tí ó di bá wọn tí ọmọ wa san ẹ̀jẹ̀ burúkú kan ńlá ní ẹ jìnnà sí kódà tíra tẹ́ ń ṣe tí ó bá yéèyàn jẹ ọ̀rọ̀ ẹnu tẹ́ ń sọ tẹ́ fi ba nǹkan jẹ́ la ní kẹ́ sọ́ra fún. ṣe rò pé Islam mùsùlùmí nìkan lọ́lọ́run bá wínú Kùránì ni gbogbo ayé ni ma arsalnaka illa rahmatan lil alamin lọ́sọ̀ bá nàbà Muhammad níwọ̀n kéwú tá a mọ̀ aláìmọ̀kan ẹ wà bọ́ta ẹ máa rí pé nígbà náà nǹkan tẹ́lifíyà tí wọ́n ṣe kìíní kan ọmọ jẹ́ pé tẹ́lifíyà kò yí ọ ni wọ́n fẹ́ fọlọ́ mọ̀ ọ́nù gbogbo tí ń ṣẹlẹ̀ ni wọ́n ṣe máa bẹ́lẹ̀ hà lóòtẹ́lì sọ́wọ́ àṣọ pé òsín lọ́mọ yóò sì kú mẹ́ yóò sàlùwàlá yóò sì lọ kírun àáfà ńkọ́ àbẹ́ntẹ́ máa wò pé ní Ọlọ́run ńkọ́ tẹ́ bá níbi ìwà àbàjẹ́ ta ni ó ṣèdájọ́ rẹ̀ tó jọ lọ́nà tẹ́lifíyà fẹ́ kọ́ ẹ pé kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ nínú ilé ayé ṣé bá ara wọn kan tẹ́ nítorí pé lè má mú àdúgbò àwọn ó hùwà tí ọ̀dà ní gbogbo wọn bá láwọn òkèrè wọn ní bá lọ join church séyìn tó tí wọn bá ṣe tẹ́lifíyà sí wọn join church tí wọn mọ Ọlọ́run ọba wọn dájú àti mọ Ọlọ́run nìkan là ń sọ fún yín ní títọ́ bí Tìjàníyà fẹ́ kọ́ wa nìyẹn tọ́ ọba mọ̀ ń pa ẹ̀jókòó jẹ́ àwọn ìgbà náà nǹkan tẹ́lifí àti ẹ̀ńṣe tí wọ́n mú gbó ẹwọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu rẹ̀ àìmọye ọmọ Amẹ́ríkà sí ní mú gbó tá a mọ̀ ìkan tiẹ̀ láàfáà ńlá lánàá apẹ́ báyìí ní ó fi kó oríṣiríṣi ewé nǹkan kan sí tí ọmọ ọjọ́ tí wọ́n dáná látàlẹ́ tí lè mọ tí wọ́n mọ gbogbo àgbú ọmọ àrùn fún tí èsè ọkàn tí èsè méjì tí èsè mẹ́ta káwọn ọmọ kan lọ lé kéwú tó ní pé ọmọ kéwú mẹ́ wọ́n sì dé àṣírí tó ń gbà pé kaná kí ló dé níjò lẹ́dí ológun ó lè pọ́síbù bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní ńlá ní wọn lọ́kọ̀ ọ̀tọ̀ ní tí wọ́n kò lọ́nà tẹ́lifíyà ni ó fi yí ọ bíbílẹ̀ ayé ṣe ríre kò sọ̀rọ̀ púpọ̀ mbẹ̀ mọ́ ìtàbà yín sọ ni pé ẹ mójútó lè kéwú yín ẹ fa àwọn Sheikh Ibrahim kalẹ̀
ntọ́ bá kú ẹ sọ ètí wọ́n mọ̀ sọ tí ọ̀dá ń palẹ̀ kí wọ́n mọ̀ tẹ́ mọ̀ yọnu tí tẹ́ mọ̀ yọnu sáyẹn tí wọ́n mọ̀ sọ tí ọ̀dá tí wọ́n mọ̀ takò ní ẹ yọkù ń bẹ́ẹ̀. àmọ́yọ ọmọ Sheikh Adam tó ti lọ kéwú nílẹ̀ Lárúbáwá kódà àfà tí mo pàdé ní 2017 nílẹ̀ Lárúbáwá gbàgbé orúkọ àfà yẹn. àfà wa Mọ̀lánà Sheikh Jamaluddin Adam Abdullahi Alori àwọn ni wọ́n lead wa lọ sí Saudi lọ́dún ní 2017 tí mo sọ yìí àwọn legends tó kó àwa lọ a sì jọ wà lóòtẹ́ kan náà ni àbúrò wọn kan tó jọ ọmọ Sheikh Adam wá dé láàfà dáadáa yẹn ó sì fẹ́ràn ó kàn sáà fẹ́ràn mi náà ni àmọ́ra yìí tẹ́lẹ̀ ibi bẹ́ẹ̀dì mi ní ó sáwà àjọmọ̀ sọ̀rọ̀ àjọmọ̀ sí tá a bá fẹ́ jáde báyìí a ní àfà ẹ tẹ̀lé mi òun ló jẹ́ kí n mọ̀ pé òun ti gbé Saudi Arabia yẹn rí òun wá kẹ́kọ̀ọ́ ńbẹ̀ Sheikh Adam lọ́rán ń wá òun ló sọ fún mi bẹ́ẹ̀ ṣé Sheikh Adam káwọn ọmọ rẹ̀ lọ́bẹ̀ ìwọ jókòó kó fọmọ sílé kó rò pé mùjísà kan ṣẹlẹ̀ bọ́lọ̀ ń bá ní ó ṣẹlẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó bá lè máa rí kọ́ tí ó bá gbẹ̀kọ́ ẹ̀mọ̀yọ ọmọ àfà ti jẹ́ pé àfà mi ń sunkún ní ìsinmi pọ́ máa ń ṣe dáadáa tó pé ta ni ó gbẹ̀yìn un lákọ̀ọ́bí àfà mi mo bá pàdé àfà yẹn mo sáré pé sáà mọ́ ń fà mí mọ́ra wàláhì làásìm àìmọye ẹ̀kọ́ ni mo kọ́ lára àfà yẹn lẹ́yìn ní ọjọ́ kan tèmi àti ẹ̀wà close látàárọ̀ dálẹ́ mo rántí ń jọ pé à ń bọ̀ láti Mínà ni láti Mínà láti ń bọ̀ ibi tá a máa ń gbà láwa ń gbà bọ̀ wàláhì tó bá sọ pé kinní kan ṣẹlẹ̀ ní ìsìn nǹkan yẹn ó sì ṣẹlẹ̀ ọmọ Sheikh Adam Abdullahi Alori mo gbàgbé okò àfà yẹn ó kó bàbá ìbí Lárúbáwá ló ṣe rí tó bá ní àfà ẹ̀ wá ẹni sùúrù níta fẹ́ ṣe ní ìsìn ni pé òun ò fẹ́ ká fẹsẹ̀ rìn lọ títí ìlera ṣé Jamalu mo kó àfà yẹn wọ́n wá bá wa nínú hòtẹ́ẹ̀lì tá a wà ní àti ṣé òṣèkúrù wọ́n mo kó àfà tí mo ń sọ yìí a ní àfà àwọn òtẹ́ ẹ̀fẹ́ ká fẹsẹ̀ rìn máa èmi ò lówó tí ní ìwọ kọjá mọ́ ní ẹ má wọ́rí yóò kàn tó mọ́tò dúró báyìí tó bá ti sọ Lárúbáwá sí yóò ní ká wọlé àlàfẹ́ wọlé ó mọ́tò yẹn ò ní gbé ẹlòmíì yóò gbé wa tó tẹ́lì kẹlẹ́lẹ́ báyìí kàrámọ̀ Sheikh Adam ló tẹ̀yìn ọ̀bá mọ̀ gbogbo kàrámọ̀ èyí tẹ̀ ń sọ yẹn sí kàrámọ̀ rárá ọmọ bíbí inú Sheikh Adam. mo rántí ìjọ yẹn tí mo sọ pé àfà kí láwà jẹ báyìí nísìn àfà yẹn ní ṣé ń tẹ́jẹ pé nǹkan kékeré nìyẹn nǹkan kékeré ní dájẹ nǹkan kẹmọ wọlé ẹjá sàdúà ó bá dẹ sàdúà kọpẹ lárẹ nìkan tó dé lónìí sàlámù àlékún ní kankan ó sì kóúnjẹ fún wa ní tí wọ́n yà mí lẹ́nu mo ní ó àsáwọn ẹni Ọlọ́run bí nǹkan rí sáyé Saudi Arabia ni ọmọ Sheikh Adam yẹn ti kéwú tí wọ́n fi tó tí ṣe sí wọ́n fi jọ ti Sheikh Ibrahim Niass wọ́n jọ lògbà ní pẹ̀lú wọn ò bára wọn jẹ́ ń bẹnu tíra wọn nínú tíra Sheikh Adam níbo lẹ́yìn ti gbé ti yín dé tó ń torí de léyìí ibi tá a dúró sí rẹ̀ ẹ̀sìn máa ìmọ̀ kan tẹ́ bá fẹ́ pọ́n àfáà yín ní àní ẹ̀mọ́ pọ́nlé tẹ́ ẹ̀ bá ti bú àfáà tiwa kò sí nǹkan tó kàn wá mẹ́ àṣì wá bú yín à ń pàkíyèsí yín sí gbogbo tó kù díẹ̀ káàtó lọ́dọ̀ yín Kùránì gan ẹ̀ tẹ̀lé kẹ́ tó máa sọ̀rọ̀ tẹ́lifíyà ẹ̀ tẹ̀lé Kùránì ojoojúmọ́ lágbájá fàdósí ńlá kó ojoojúmọ́ ẹ̀ wọ́n fẹ́ pa ọ́ sẹ́nìkan lè pa ọ́ lẹ́yìn Ọlọ́run ntẹ nǹkan nu Kùránì ọ̀rọ̀ yín jọ wá lójú ẹsẹ wá sí náà gbogbo inú àwẹ̀ bá àníri nǹkan kan mú àníri nǹkan gidi kan mú àfẹ́bú àfikẹ́ mọ́ sọ̀tán lé onílé gbogbo tàn tẹ́ẹ̀tẹ́ ń sọ fún irọ́ ni gbogbo ẹ̀ tó consistency wà nú ọ̀rọ̀ nítorí délé ibi tá a dúró sí ni ọlọ́nkọ́ wọlé anábà Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn àti tẹ̀yìn ọlọ́run mọ́sà àtọwà sọ́nà dáadáa ìdínà siratal mustaqim ọ̀nà tí Islam fi máa ṣe kí n tí wọ́n máa rò pé sí látara wa làwa tọrọ lọ́dọ̀ Ọlọ́run ṣe bàbá Sheikh Adam Abdullahi Alori tí wọ́n síra dáadáa tí bàbá wa gbàfọ́dé láti Sheikh Alhaji Ibrahim Niass radiyallahu ta'ala anhu tí wọ́n síra dáadáa tí Islam ò bàjẹ́ lọ́wọ́ wọn bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi bàbá dáadáa wọn ni bàbá olóríire bàbá àlùbáríkà tí èèyàn fi ọlá àwọn tọrọ tí wọ́n síra pẹ̀lú rọrùn síbi tọ́lọ́hùn Ọlọ́run ti dá wa náà síra bẹ́ẹ̀ àtàwọn àtẹ̀yìn Ọlọ́run sàfihàn mọ̀nà ọlọ́run Ọlọ́run àtagbára rẹ̀ ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhana rabbika رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم